the lapses we are seeing in gospels now, most of them are coming from churches. And men of God. And men of God. Now, kí ni church ń wò? Kí ni pastor? Kí ni adarí ìjọ? Kí ni olórí ìjọ? Kí ni àwọn ìgbìmọ̀ ń wò láyé ẹni tí a ní ó ń kọrin ẹ̀mí tó ń kọ gospel kó tó di pé wọ́n invite wọn sí church? Kí ni nǹkan tó ń wò nínú wọn? Kí ni nǹkan tó ń rí nínú wọn? Ṣé followers wọn náà ń rí ni tó fi ń pè wọ́n? Àbí ṣé wọ́n rí pé ẹni yìí ló ń trend lọ́wọ́, ẹ jẹ́ ká pè sí program wa? Àbí ṣé no, there's fire of God in this man. Ẹ jẹ́ ká invite yẹ. Because now wọ́n ti da gbogbo ẹ̀rú. À ń rí àwọn olórin tó láwọn kọ gospel tó ń kọrin ní club, tó ń kọrin ní lounge, tí ẹ pé a mọ̀ wọ́n sí wọ́n máa ń mọtí, wọ́n máa ń fa sìgá, wọ́n ń kọ ìkọkúkọ lórí social media tí gbogbo wọn ń rí. Ẹ̀yin church kan ẹ dẹ̀ sì tún máa invite wọn wá sí church yín pé kí wọ́n wá kọ orin. Welcome to Smedia podcast, showing on your favorite TV, Smedia TV. Welcome to Mystery. And I want to use this medium to appreciate all our loyal fans. Hey, fans, thank you so much for your support. Thank you so much for the love. Thank you so much for the comments, share, subscribe. We really appreciate you. And if you are watching me, meeting me, seeing this channel, coming to this channel for the first time, please make sure you click on that subscribe button. Doing this, you'll receive notification whenever we drop in our video. And as you all know, we discuss much about mystery of life, mystery things happening in this world. And I'm very sure our lovers, our fans always learn from this amazing section. And we appreciate your prayer, your support every time. So I will urge you once again, please, especially on this show today, please take your time to watch this video, watch this program, watch this section from the beginning to the end, especially before you drop your comment, so that you can understand. You have to understand what you want to comment about. So with my amazing guest on the show today, so join me as I want to dive into this amazing section titled Mystery with my guest on the show today. Ekason, ekale, eka, ekurole, eku idaji, ekuro ni biki biteti mwo. Ẹ bá wa dárúkọ yín, ibi tẹ́tí wá, ìlú tán bí yín, so káwọn yẹn lè mọ̀ díẹ̀ nípa yín àti nǹkan tí ẹ yàn láàyò láti máa ṣe. Lẹ́ẹ̀kan sí mo gbogbo ènìyàn tó ń wò mí, tó ń gbọ́ mi, ẹ kú lé lórí ètò yìí. Orúkọ mi ni Idowu Openla. Mo jẹ́ ọmọ ìlú Ìbàdàn, mo gbé ìlú Ìbàdàn. Oh, wow. Akọrin ẹ̀mí ni mí, mo dẹ̀ tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Wow. Okay, ìdí ìta fi máa ń bẹ̀rẹ̀ ní pé sódà àwọn yẹn á lè mọ̀, because tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ nípa nǹkan, wọ́n á ní iṣẹ́ nìyẹn tiẹ̀ ní experience ẹ̀, like iṣẹ́ nìyẹn mọ̀ ń pa ẹ̀ get. Ṣé mo pé kò possible kéèyàn pé carpenter wa kó máa sọ̀rọ̀ nípa camera to get there, so a máa ń jẹ́ káwọn yẹn mọ̀. So now ẹ dárúkọ yín lẹ́ẹ̀kẹ́ ní orúkọ yín ní Idowu Openla. Ṣé Openla ni nickname yín ni àbí? Idowu Adébáyọ̀ ni orúkọ mi. Okay. Surname mi ni Adébáyọ̀. Okay. Ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, tí mo ní oore láti gbàdúrà sí Olúwa pé orúkọ ló fẹ́ kí n máa jẹ́, ó wá fún mi ní Openla yẹn. So nínú ìrìn àjò yẹn, Openla yẹn ti wá di orúkọ mi gangan. Ó dìde sọ fún mi ni pé òun ti sọ di orúkọ àbísọ. Wow. Ẹ má bínú, because táwọn yẹn bí ìgbàgbọ́ ṣe rí these days, àwọn nǹkan kan míì wà tó yẹ pé tí ẹlòmíì bá gbọ́ á máa wò pé ṣó possible ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́nsìn pé Ọlọ́run ló fún yín ní orúkọ, ṣó possible ni? Dáadáa. Ọlọ́run máa báyàn sọ pé mo fẹ́ kó máa jẹ́ orúkọ yìí. Nínú ìwé Rome orí 9 ẹsẹ̀ 14, Romans 8:14, ó ní iye àwọn tí a bá ń tọwọ́ ẹ̀mí Olúwa darí ló ń ṣe ọmọ Ọlọ́run. Tó o bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, Olúwa ó máa bá ẹ sọ̀rọ̀ ní ojoojúmọ́. Olúwa máa bá ẹ sọ̀rọ̀. Ẹni tí ò bá ti gbọ́ láti ọ̀dọ̀ Olúwa, tẹlómi lè má jẹ́ pé ọmọ gbọ́hùn mi látòkè wá. No. Okay. Ó lè jẹ́ through circumstances, through someone. Ọlọ́run máa ń rán yàn sí yàn láti bá yàn sọ̀rọ̀. O lè lálàá, o lè ríran,
kò sí ọ̀nà tí Ọlọ́run ò lè gbà láti bá yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n tèmi nínú àdúrà Ọlọ́run máa bá yẹn sọ̀rọ̀ nínú àdúrà pàápàá nínú ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni sà ìbásọ̀rọ̀ tó ga jù inú Bíbélì ló wà níwọ̀n ìgbà tó bá ti ní ọ̀fẹ́ láti máa study láti máa ka Bíbélì wàá máa rí àwọn ohun Olúwa àwọn nǹkan tó lè bá láìfẹ́ ṣiṣẹ́ ní táìmù tó ń kà yẹn àfi tó bá kà lóko ọ̀rọ̀ Ọlọ́run máa ní agbára gan so but tèmi nígbà tí mo fẹ́ béèrè mo gbàdúrà mo dẹ̀ lọ nínú àgbàtàdúrà Olúwa dẹ̀ bá mi sọ̀rọ̀ pé orúkọ báyìí mo fẹ́ kó máa jẹ́ ní ọdún 10 sẹ́yìn. Ǹjẹ́ ó máa dára ní kíyàn máa gba ìtọ́ni látọ̀dọ̀ Ọlọ́run kó tó di pé èèyàn á dáwọ́lé àwọn kankan àbí èèyàn á máa ṣe àwọn kankan? Ó dára Bíbélì sọ wípé do not lean on your own understanding. Ẹnikẹ́ni tó bá fẹ́ rìnrìn àjò kan ohunkóhun tó bá fẹ́ ṣe tó bá ti ní direction wàhálà ti wà. Tó bá ń lọ sí Èkó tó bá mọ ọ̀nà Èkó tó lọ gba ọ̀nà Ọ̀yọ́ ó lè dé Èkó tí Kristi ò fi dé. Ọ̀nà Èkó báyìí ni ọ̀nà Ọ̀yọ́ báyìí ni so direction ó ní ṣe lónìí ohun gbogbo tá a bá ṣe láyé so that is why ẹni tó wá ní direction yẹn lọ́wọ́ Ọlọ́run ni. Èṣù náà ní direction o but ìkan wà genuine ìkan ò wà genuine so tó bá wá ń fẹ́ ṣe nǹkan kan tó bá ti wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé o fẹ́ fẹ́ yàwó o fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀rọ pé iṣẹ́ ìránṣẹ́ tún wà ó tún pín sí oríṣìí 5 bẹ́ẹ̀ ni a ní apostoli a ní prophet a ní pastor a ní evangelist àti teacher tọ́lọ́run bá pè ọ́ wàá tún bí pé ibo ló pè mí sí ṣáìdì ibo ni kémi wà ní kí n ti máa ṣiṣẹ́ Ọlọ́run ti gbà wọ́n mí sínú iṣẹ́ pastor. kò ṣe pé bóyá ọgbọ́n orí ẹ̀ àbí fídì tó rògbò gúdù sí ni ó fi lè choose fúnra ẹ̀. rárá sà bí àwa ṣe ń ronú kọ́ ni Ọlọ́run ṣe ń ronú bí sọ pé bí sánmọ̀ ṣe ga sí ilẹ̀ bẹ́ẹ̀ ni èrò Olúwa ga jù wá lọ ó ga ju èrò tiwa lọ so nígbà tí mo kéré mo máa ń ṣe act mo máa ń draw àwọn family mi gbogbo àwọn ẹbí mi tí wọ́n ti rò pé artist lọ́mọ lè máa yà now I'm a studio engineer I'm a pastor I'm a worshipper ẹ pé mi ò lọ ní láì ní so tí mo wá wò pé ọgbọ́n orí mi ni màá fi lórí pé nǹkan tí mo máa ń ṣe so èèyàn máa ń inquire lọ́wọ́ Ọlọ́run pé kí ni màá ṣe ibo ni màá yà sí so ẹni tó bá wá ní oore ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń ní good outcome and good result and tí ẹni tí n bá fẹ́ ṣẹlẹ̀ èèyàn ní láti question Ọlọ́run pé ìwọ ló ní kí n yà sí bí o. wàá rí ibì kan padà sí láti lè fi sọ pé ṣé o mọ̀ pé èmi kọ́ ló wù láti ṣe ìwọ ló ní kí n yà sí bí ìgbà tí mo bí ọ̀wọ́ lọ sọ pé kí n lọ síbẹ̀. bẹ́ẹ̀ ni sà Ọlọ́run dẹ̀ máa ń láì kéèyàn question ní láwọn kan ó máa sáré amend nǹkan yẹn so it is good to inquire from the Lord. Wow. Yes sir. Okay ẹ sọ lẹ́ẹ̀kan ní ọmọ bíbí ìlú Ìbàdàn ni. bẹ́ẹ̀ ni. Okay ìjẹ́ a máa béèrè ìbéèrè yìí ká tó kọ́kọ́ lọ sínú ministry dáadáa. Okay. Ìjẹ́ ẹ dàgbà papọ̀ pẹ̀lú àwọn òbí méjèèjì. bẹ́ẹ̀ ni nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Èmi máa ń rí àwọn tó bá dàgbà papọ̀ pẹ̀lú àwọn òbí wọn méjèèjì pé nǹkan máa ń sweet kò kí n sábà sí challenges àbí bóyá stress àbí wàhálà gbẹ kan máa ń. ó vary. tó bá dàgbà pẹ̀lú àwọn òbí ẹ tó mọ Olúwa nǹkan lè sweet tó bá go pẹ̀lú àwọn òbí tí ò mọ Olúwa tí bàbá ń mutí tí ìyá ń gbé ọkùnrin mi ń ta wàhálà ni o kó o má bá wọn gbé gan pè ẹ́. tí wọ́n dẹ̀ ní nǹkan lò. bẹ́ẹ̀ ni sà pé wọ́n máa influence ẹ badly. ọmọ tó bá go pẹ̀lú òbí tó bá mọ Ọlọ́run ó rí àánú gbà. Bíbélì sọ pé tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní sinmi. so ọ̀nà tí èèyàn bá fi lé ọmọ táwọn òbí bá mọ Ọlọ́run wọ́n máa ṣe the right thing ọmọ náà máa go nínú nǹkan tí wọ́n mọ̀ yẹn but òbí tó go pẹ̀lú tó yẹ pé bàbá ń mutí níbì kan ìyàwó à ń lé aṣẹ́wó kí ló fẹ́ gé mi bẹ́ẹ̀ ìwọ dẹ̀ ní nǹkan kan nínú rẹ tó fẹ́ fi bọ́ ayé wọ́n máa influence ẹ badly. ìrìn àjò yẹn ò ní tètè yá. kò ní smooth. ó máa lọ kọlọkọlọ ìsídà kó o fi sọ́dọ̀ bàbá tó mutí tó bá jọkùnrin àbí ọ̀dọ̀ ìyá tó ń gbé ọkùnrin tó bá jóbìnrin. so kò ní ṣe pẹ̀lú pé ẹni tó bá ti wà pẹ̀lú òbí méjèèjì yóò máa gbádùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ tí ò bá rí àánú gbà pẹ̀lú òbí tí wọ́n bá tọ́ dàgbà ó lè má gbádùn sá ó lè má gbádùn. Ìjẹ́ ẹ kàn lè bá wa ṣàlàyé díẹ̀ bí tọ̀dọ̀ yín ṣe rí káwọn yẹn lè mọ̀ pé àánú ọpẹ́ lánà especially àwọn tó mọ̀ nǹkan tí tẹ́tí là kọjá kán lè mọ̀ pé no. ẹ ṣe sà ní ṣókí mi ní pẹ́ lórí ẹ̀ nígbà tí à ń dàgbà bọ̀
nípa oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n bí wa sínú Kristi ni àwa ní oore ọ̀fẹ́ láti jẹ́ kí àwọn òbí wa mọ Jésù agbọ́njú bá church ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run èèyàn gbọ́dọ̀ gba Jésù tiẹ̀ wọ́n bí ọ sínú Jésù sọ pé o ti gba Jésù ṣe mọ̀ṣá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wò pé wọ́n ti bí àwọn sínú ìdílé kìrìsìtẹ́nì wọ́n ti wá gba Jésù rárá o wàá ṣẹ̀ṣẹ̀ fi ẹnu jẹ́wọ́ Jésù tiẹ̀ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà tó bá ti ń dé àwọn age kan nígbà tá a ti ń wọ bíi 12 a lọ sí baptismal class akẹ́kọ̀ọ́ ìrìbọmi aṣèrìbọmi a jẹ́wọ́ Jésù Olúwa àti olùgbàlà wa ìgbà yẹn náà máa ṣẹ̀ṣẹ̀ wá gbà wá wọlé ẹ̀sìn bàbá gbọmọ là kò ń ṣe gbogbo pẹ̀lú tó máa ń ṣiṣẹ́ o tí bàbá bá ní ẹ̀sìn kan tí wọ́n ọmọ náà ń sin ẹ̀sìn yẹn tó o bá ní kí ẹ̀sìn tí bàbá ń sìn rẹ̀ lọ́wọ́ o ní lè ṣe láti wọlé bẹ́ẹ̀ ni sà so that is why nígbà míì ní ọ̀pọ̀ ìgbà ó máa ń dá kí but àwọn bàbá náà máa fi ẹsẹ̀ wa lé ọ̀nà tí àwọn ń tọ̀ tó wáyé pé bàbá ń ṣe awo kò lè máa kọ́ ọmọ yẹn Bible àwọn náà ló máa kọ́ ọmọ ẹ̀ so nǹkan tí wọ́n bá ń ṣe náà ni wọ́n máa kọ́ wa ṣùgbọ́n àwọn náà gbọ́dọ̀ wá kí tí àwọn ń lò tán fi ń rí ṣe ẹni tó bá ní kí yẹn lọ́wọ́ ò lè wọlé kò lè wọlé so bí àwa ṣe ń dàgbà oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n mi wá ń kọrin dádì wa náà elder ni wọ́n ń church so à ń wo àwòkọ́ṣe wọn ọ̀pọ̀ ìgbà la máa ń ṣe lọ church láti ilé wa so ó mọ́ wa lára dàgbà ìgbà míì mi ní lówó màá dẹ́rìn ṣe lọ church tó mọ́ ti pé a máa ń ṣe ń gbà yẹn náà so bàbá àti ìyá tí wọ́n máa ti lówó lọ́wọ́ tí wọ́n máa wo fíìmù ńlẹ́ láàárọ̀ Sunday tọmọ náà bá dàgbà. nǹkan tóun náà máa ṣe nìyẹn. exactly so nǹkan tí o bá ti influence ọmọ ẹ sí láti lẹ̀ ló máa dàgbà ṣe tó bá ti so àwa ní oore ọ̀fẹ́ yẹn láti go pẹ̀lú àwọn òbí tí wọ́n mọ Kristi ó dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ so nígbà tó yá tí àwa náà wá kúrò ní abẹ́ wọn àwa lọ ń dágbé àwa reality of life so àti sọ̀rọ̀ dé bẹ́yẹn so but many things happened but torí wípé ìpìlẹ̀ wa dúró dáadáa kò wó wa. bí dojúkọ yẹn ṣe máa pọ̀ tó kò. foundation yẹn strong. bíbélì sọ pé tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí ni olódodo máa ṣe ẹni tí ó bá ní foundation tó strong tán bá ń kọ́ nǹkan lé lórí yóò wò. bíbélì sọ pé ọlọ́gbọ́n èèyàn ó kọ́ ilé ẹ̀ sórí àpáta ìjì dé ó bìlú ṣùgbọ́n kò wò kò sọ pé ìjì ò ní dé o gbogbo èèyàn láyé ni ó fèsì ìjì kan tàbí mi ìjì yẹn kàn fèrè ni ẹlòmíì ó lè jẹ́ pé ìjì àìrọ́mọ bí ó lè jẹ́ ìjì nípa iṣẹ́ ìránṣẹ́ ó lè jẹ́ ìjì obìnrin tàbí ọkùnrin ṣùgbọ́n orí foundation wo ló kọ́ lé ẹ sí tí ìjì òfin ní wò tàbí yóò wò ó ní òmùgọ̀ ènìyàn kọ́ tiẹ̀ sí orí iyanrìn ìjì dé afẹ́fẹ́fẹ́ ó pa lọ ṣé ẹ mọ wáyé títí orílẹ̀ tán kọ́ sí orí gbẹ̀yìn òṣèwó torí omi ò ráyè penetrate àpáta kò lè wó ilé tó wà lórí àpáta so ẹni tó bá ti fi Jésù ṣe foundation láti bẹ̀rẹ̀ tán ti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ ní kékeré tó bá lọ ń dágbé tó bá pàdé ìjì yóò sustain ẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. toró ti mẹni tóun lè padà sọ́dọ̀ ẹ̀ exactly sir bá sọ̀rọ̀ so kódà kó kó òun nìkan. bẹ́ẹ̀ni yóò mọ̀ pé communication wa àtọlọ́run ó lè save òun so ní bíbá gbé àwọn òbí mi ó jẹ́ ayọ̀ fún mi púpọ̀ ó dẹ̀ ràn mí lọ́wọ́ títí dé ìpele yìí so. gẹ́gẹ́ bí nǹkan tẹ̀ ń ṣọ́ ń sìn ó jẹ́ kó máa yí mi bí ẹni pé ó dàbí pé ìwùwà òbí ẹ̀kọ́ òbí àti ìgbàgbọ́ òbí ó wà very important. ó ní ṣe nínú ayé ọmọ gan-an ó ní ṣe nínú ayé ọmọ. tá bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ń tà ń sìn tí wọ́n ti dìdàkudà ó dàbí pé probability wà kó jẹ́ 70% of from the parents. background wọn ni so tí wọn náà dẹ̀ tún kò dẹ̀ tí ìwà burú jù wọ́n tì ní oore ọ̀fẹ́ sí ṣùgbọ́n torí mo fẹ́ sọ fún yín pé àwọn míì máa ní oore ọ̀fẹ́ òbí tí ò ní Kristi mo ti sọ lẹ́ẹ̀kan tó bá gò pẹ̀lú òbí tóbi yẹn bá ní Kristi ni so Kristi yẹn ni gbogbo òbí ń ní àtọmọ náà gbọ́dọ̀ ní so tó o bá wá rí oore ọ̀fẹ́ òbí tó ní Kristi nígbà tó wà ń bẹ̀ wá Kristi yẹn kàn báyìí fúnra ẹ so yóò wá dá ọ padà sí ọ̀nà òtítọ́ tó yẹ káwọn òbí ẹ fi ẹ́ lé tí wọn ò fi ẹ́ lé
but ọ̀pọ̀ ọmọ ló máa ń give excuses pé background mi ni ilé mi ni àwọn Yorùbá máa ń pòrò kan pé wọ́n ní tí wọ́n bá bíyàn da èèyàn máa ń tún rẹ̀ bí ni and don't blame anybody for your downfall. No. Anybody ò jẹ́ ní blame ẹ ìwọ ni wàá tún rẹ̀ padà sí ọ̀pọ̀lọpọ̀ wa ni wọ́n tọ́ wa dáadáa náà. bẹ́ẹ̀ni. so ọ̀pọ̀ wa ni wọ́n ti ẹ̀ fowó tọ́ kò sí agbára owó àti sincerely jẹ́ pé èèyàn gan ló rẹ́ràn ẹ̀ ní gbogbo nǹkan tó ṣe. exactly sir. So kí ló dé tí a fi rò pé mọ́mí mi ò kàwé adé mi ò kàwé èmi máa kà. Adé lọ mọ ṣiṣẹ́ a lọ mọ gbàrú a mọ gbà owó a mọ fìràn one school ẹni yẹn fẹ́ correct nǹkan kan ni. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló yẹ kí wọn náà ṣe. Exactly èèyàn lè correct nǹkan tó ń lọ́nu family wọn tó bá dáa fúnra ẹ̀ ó lè bẹ̀rẹ̀ lórí tiẹ̀ àìmọye ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run program start lọ àwọn àti rí oríṣiríṣi àwọn èèyàn tẹ́ pé background wọn ò dáa Ọlọ́run dẹ̀ gbin kankan inú ìkòkò dúdú ẹ̀kọ́ wọn fún máa ń jáde Ọlọ́run dẹ̀ lò wọ́n láti tún. bẹ́ẹ̀ ni because they were ready they were determined and wọ́n súnmọ́ Ọlọ́run but number one ni pé wàá kọ́kọ́ wá Ọlọ́run rí tó bá ti wá Ọlọ́run rí wàá decide wàá determined. Ó ní fún ènìyàn ní èyí ṣòro fún ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe determination. Okay sir kí a tó tẹ̀síwájú dẹ̀pá àti a máa wọnú ẹ̀ báyìí mi ní fẹ́ ká sọ̀rọ̀ mọ́ọ̀chì lórí àwọn challenges the visit because tàbá ní ká tẹnu bọ̀. ó pọ̀ ìkan nínú ẹ̀ tí mo ti sọ díẹ̀ ní àwọn ibi tí mo ti lọ ní òfẹ́ láti ní mínísítà ní pàápàá ní Nàìjíríà tá a wà yìí kò fẹ́ fọ́ àwa kan ó fẹ́ fọ́ àwọn kan so àwa tí ò fẹ́ fọ́ àwa mẹ̀kúnnù so nígbà tá à ń grow bọ̀ tó ń ti wí pé àmọ́ Jésù àgbà Jésù sà àjìyà o. ok pé o mọ Jésù ò ní kó má jìyà. àwa gba Jésù still a sì ń jẹ ẹ ń jẹ́ kí n wulẹ̀ là á mọ́lẹ̀ ìpọ́njú. so wọ́n wá ń pùchì fún ọ gba Jésù wàá lówó wàá lọ́wọ́ wọ́n ń tan ẹ̀ ní o. It's not immediately when you accept Jesus wàá ní pé owó ti dé no. àwọn preaching yẹn wọ́n ti scam àwọn èèyàn jìnnà no. kì í ṣe pé tó mọ̀ ṣe ni kò gba Jésù ń sìn. rárá sà wàá ṣe máa fèsì in fact ẹ máa rí pastor tó ń preach lórí pẹpẹ a tún máa ja ogun ìdílé lọ níbì kan ogun ìgbé òpa Jésù sọ pé ò ní jagun ìdílé different thing ni wàá jagun ìdílé ẹ wàá ṣẹ wàá máa ṣiṣẹ́ ìpè lọ ni àná tí o respect ogun ìdílé Jésù ló lè bẹ ṣẹ kò dẹ̀ sọ pé torí pé ológun ìdílé ò ní gbaṣẹ́ ìrànṣẹ́ no. Ebi lè sọ pastor mi gan tọ́nà ẹ̀ di àwẹ̀. Exactly. Torí pé kò sí tí ó jẹ ní. bẹ́ẹ̀ ni o. ó yára sọ. ìyẹn ò wá make a less of a pastor. No anointing wà. In fact àwọn pastor gan pẹ̀lú grace tí wọ́n ní orí ọ̀fẹ́ wọn á máa fèsì battle nulẹ̀ wọn á lọ mọ iṣẹ́ battle ní battle. Ọlọ́run ṣe design nìyẹn. So nǹkan tí mo ń sọ bọ̀ nígbà tí àwa ń grow bọ̀ kò sí ebi pọ̀ kò sóúnjẹ tí ó dé level pé tá a bá lọ sí òde ìnáwó ẹ̀gbọ́n mi kan ló máa ń ṣe ń gbà yẹn wọ́n máa ń pè ní bàbá ṣe ń gbé ẹ̀yin lè máa ní àìdí àtọ́wé mọ̀ pé bóyá ẹ̀yin lọ sí àwọn side ibẹ̀ yẹn kò sẹ́ni tí ò ní past but àwọn past yẹn máa ń deep jù àwọn lọ. bàbá ṣe ń gbé yẹn á lọ sí òde ìnáwó oúnjẹ àjẹkù láìsàjá tí àwọn yẹn bá jẹkù. àwọn ìnáwó rí fìdí yẹn. so orúkọ ẹ̀ yẹn ibi tá a ti mú ni àwọn sọ pé dáàdi ẹjọ ṣé kí n gbé iṣẹ́ ẹ̀jẹ̀ mọ́ dáàdi ṣe ń gbé bàbá ṣe ń gbé á dà sínú polybag àti rice àtàmàlà ojú kan láàdà sí tábà tẹ́lẹ̀ á lọ máa separate ẹ̀. àti rice àti àmàlà. bẹ́ẹ̀ ni á lọ máa separate ẹ̀ nílé ni. so nígbà tí kẹ́hìndé ẹ̀gbọ́n mi yẹn tí wọ́n wá kú táwọn ti wò pé ìyá ẹ gbọ́ jẹ́ kí mi jápa. tẹ̀síwájú. èmi wà pẹ̀lú àwọn ọmọ mi àti dáàdi mi ṣé yóò wá mọ̀ jẹ àwọn àbúrò wa ni. èmi náà wá èmi dẹ̀ máa ń tijú gbà yẹn bọ̀ mí ní choice. bọ̀ yín náà ti máa ń tẹ̀lé wọn lọ tó máa lọ gbà yẹn. mi ò ń tẹ̀lé bọ̀ tó bá gbé dé àjọjẹ náà ni ó dẹ̀ máa ń sọ pé òun lọ gbà ní ojú agbo ni. nǹkan tí mò ń sọ yẹn gan mi rò bóyá àwọn òbí mi sì lè rántí tó ó ti pẹ́ àṣekèrè ń gbà yẹn. so ọjọ́ kan mo wá lọ ibi tí pàmò àbúrò mi ibi tí pè mí náà látàárọ̀ ọjọ́ kẹta tá a ti jẹun ní ọjọ́ yẹn nìyẹn. bẹ́ẹ̀ ni mo pé kíní máa ṣe kò dẹ̀ lọ síbi ìnáwó yẹn níbi débẹ̀ wọ́n fa ìnáwó yẹn òkú ni mi lè gbàgbé
oúnjẹ tí mo sọ yẹn mo dẹ̀ sọ fún 1 hour pé oúnjẹ wọn jẹ́ ṣé mo ti try ìdẹ̀ tí good dáadáa gbà yẹn so mo ti sọ oúnjẹ yẹn wọn jẹ́ mo ti ra polybag 5 naira mo ti mú dání àṣé àwọn sójà ló ń jẹ oúnjẹ yẹn lọ́wọ́ tí mi ò mọ̀ ṣùgbọ́n wọn ò wọṣọ. Jésù Olúwa o. mọ́fìtì náà wọ̀ mí mọ̀ ṣẹ́rí ó dẹ̀ ní ẹran lórí dáadáa tí mo da ráìsì tí mo dà sínú polybag tí mo ṣe ń lọ nìyẹn bẹ́ẹ̀ ni mo gbọ́ who is that boy get him for me mo ní which boy ṣẹ́rí bàbá tí mo mú eré sà Jésù wọ́n lé mi o fẹ́ǹsì tí mi ò lè fò ní ojú ayé pé mo fẹ́ fò fẹ́ǹsì lójú sọ́jà torí tó bá ti jìyà sọ́jà rí tó bá kọ 50 years wọ́n lè ní 30 years kó nu life rẹ̀. ẹ̀mí mímọ́. mo fò fẹ́ǹsì ṣòkòtò ya pẹ́ ráìsì wọn tí mo yọkọ̀ jùlù wọn náà kí n lè bá sáré dáadáa. ẹ jẹ́ ráìsì yẹn padà. mi ì lè sáré dáadáa torí mo bẹ tí n má jùlẹ̀ wọ́n máa padà lẹ́yìn mi so mo jùlẹ̀ tẹ́lẹ̀ tí mo fò fẹ́ǹsì yẹn báyìí mo sunkún délé ni mo délé báyìí wọ́n mi sọ pé Idowu oúnjẹ dà mo bú sẹ́kún àwọn náà bú sẹ́kún ni ẹkún la mo sùn jọ yẹn ẹkún ni oúnjẹ tá a tún jẹ sùn jọ yẹn bẹ́ẹ̀ la ṣe ń ṣe kò dẹ̀ sọ pé a ní Jésù mo fẹ́ kẹ́ máa mọ pọ́ìntì yẹn o. ẹ dẹ̀ ṣe ń lọ ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ ni sà ó ní nínú ayé ẹ ó rí ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé that's why kò sí nobody kò sẹ́ni tó lè encourage ẹ láì ṣe ẹ̀mí mímọ́ àti Jésù tó bá wá encourage ẹnìkan wá ń bínú sí i ó ti ẹ pè mí o mọ tí mò ń face tó mọ tó nǹkan face ni ìwọ ni kó ní encouragement níra rẹ o lè máa kọrin sọ́lọ́run o lè ka Bible o lè pray personal encounter ó help wa gan nígbà yẹn kò sẹ́ni lónìí kan tá a fẹ́ lọ bá kò sẹ́bí kò sí anybody tá a fẹ́ lọ ké sí pé ebi ń pa wá àwa àtọlọ́run church àdúrà àwa àtọlọ́run ṣùgbọ́n lónìí ó ti di tán. yóò padà di tán. Definitely èèyàn máa ń padà èèyàn á wá fi ìyà pìtàn nínú ògo ẹ mọ̀ pé èèyàn máa ń fi ìyà pìtàn nínú ògo. èèyàn fi ìyà pìtàn nínú ògo. pé nígbà kan rí ẹ mọ̀ pé ó ń pàtàn ni but ó ti wà okay nígbà kan rí tí mò ń ṣe báyìí ó ń fi ìyà àgbà yẹn pìtàn. ó ní ọ̀rọ̀ ìyà tí à ń jẹ nísinsìnyí kò ṣeé ṣe àkàwé ọ̀rọ̀ tó ń bọ̀ níjọ́ iwájú. so àwọn tí wọ́n bá ní oore ọ̀fẹ́ láti rí beyond nǹkan tí wọ́n ń fèsì ń sìn wọ́n máa yàn yọ torí wọ́n máa ní hope wọ́n á ní so much faith ní Ọlọ́run pé mo mọ̀ pé n ó dìde o Jésù mo mọ̀ pé n ó dìde o. ìjà kan fẹ́ sà. they will face it without fear. yes sir yes sir àwọn mi máa ń sá fún ìlàkọjá wọn kò dẹ́ tó bá sá fún wọn á padà wá bá ẹ. wàá fight ẹ ní wàá fight ẹ ní ẹ̀ṣẹ̀ nìkan lèyàn máa ń sá fún. ṣùgbọ́n èṣù ìlàkọjá gba àwọn nǹkan yẹn wàá fèsì ẹ ní ó ní ẹ kọjú ìjà sí èṣù àti àwọn ọmọ ogun ẹ yóò sá fún yín. so meanwhile Ọlọ́run ò destin wa pé ká suffer pé ká jìyà ṣùgbọ́n ó máa ń mú wa pass through challenges ká lè kẹ́kọ̀ọ́ sódà tá a bá ti débi ògo tán á lè mọ̀ wípé àwọn kan náà ń jìyà bíi tiwa ẹni tí ebi ò parí kò lè mọyì ayọ̀ ẹni tí ìyà ò jẹ rí kò lè mọyì ọrọ̀ irú mi báyìí sí lónìí nípa ọrọ̀ ọ̀fẹ́ lọ́run tí máa rẹ́ nìkan tí yà ń jẹ tó bá ń tọrọ owó màá sáré fún lówó ni torí mo ti jìyà rí ẹni tí ebi ò bá parí tó bá yó kò lè mọ̀ pé ebi ti pa wọn kan rí ẹni tí ìyà ò bá jẹ rí tó kàn bá rẹ̀ nú ọrọ̀ kò mọ̀ pé àwọn kan ń jìyà ń ta ìdí nìyẹn tọ́lọ́run ṣe máa ń mú àwọn àyànfẹ́ kọ̀ọ̀kan pass through challenges so that when you get to where you are going wà á máa ronú àwọn tó wà nísàlẹ̀. okay nítorí a ní àwọn nǹkan tá a rán ẹ sí. bẹ́ẹ̀ni. láti lè rí nǹkan fi sọ fún wọn títù wọn nínú. definitely so nínú ìlàkọjá tiẹ̀ tó bá ti là kọjá yẹn ni wà á ti máa rí nǹkan fi encourage wọn. àwọn kan máa ń béèrè pé tó bá ń báyàn kan sọ̀rọ̀ wọ́n máa bí ẹ pé show me your scar. You don't have a scar you are preaching to me what are you preaching to me is it heresy. so o ní nǹkan kan tó dàbí àpá o wá ń preach kí ló fẹ́ fi sọ pé wọn náà ti pass through ẹ̀rí. Jésù ọmọ Ọlọ́run tó wá sáyé gan ní àpá ó ní nǹkan tó pass through táwa ń wò pé n tẹ́sí pass through lélẹ̀. exactly sir so you must have something to show people pé this is what I have passed through Ọlọ́run tó yọ mí nínú ilé ó lè yọwọ́ náà ìdí nìyẹn tó fún máa ń mú wa pass through many things ká tó kú òǹbẹ.
ẹnìkan drop ẹ nínú comment section kan lórí àwọn post pé ṣé dandan ni kí ìránṣẹ́ Ọlọ́run ní ìdojúkọ kó tó di pé yóò ṣe rere. Ẹ ṣe ìdáhùn sí answer yẹn ó wà lọ́wọ́ Ọlọ́run. Sincerely Ọlọ́run ó máa ń mú àwọn kan based on their ministry eléyìí tí mi bá jẹ́ kó la eléyìí kọjá tí n bá kàn gbógo fún lọ́wọ́ kan yóò misuse ẹ̀. Ọlọ́run máa ń mọ capacity wa àti ability wa. Àwọn míì wà nípa oore ọ̀fẹ́ tí wọ́n ní àwọn bàbá wọn ti ṣiṣẹ́ lẹ̀ fún wọn. Bàbá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó dẹ̀ lọ́mọ ó dẹ̀ fi gbogbo ọjọ́ ayé ẹ̀sìn Ọlọ́run ó ti ní many Ọlọ́run ti ràn án lọ́wọ́ ọmọ yẹn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Àwọn kan ò lóore ọ̀fẹ́ àwa kan láti ṣe ń ṣiṣẹ́ fúnra wa tó yẹ pé àwa ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ fún àwọn ọmọ tiwa ni. Ṣe pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni so you don't compare yourself with people. Ó kàn fẹ́ parẹ́ ìdànù ni o lọ ń compare ọmọ ẹ pẹ̀lú gbogbo ìran tí wọ́n ìránṣẹ́ Ọlọ́run ni ìwọ wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìpè lórí ayé tiẹ̀ ni ó wá ń fi grace táwọn rí gbà wé tiẹ̀ kó papọ̀. So ìwọ náà ṣẹ̀ṣẹ̀ build tiẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run wàá build ẹ̀ Ọlọ́run dẹ̀ ràn yàn lọ́wọ́. So ó possible kéèyàn bẹ̀rẹ̀ iṣẹ́ ìpè nínú ọrọ̀ ó dẹ̀ possible kéèyàn má fi ọrọ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ohun gbogbo tí o bá fi bẹ̀rẹ̀ ṣáàtì mọ̀ pé orí òdodo Jésù ló dúró lé. So ipò tó bá dẹ̀ wà mọ̀ pé àárín ló wà. Abájọ náà tí ẹlòmíì tó jẹ́ pé nǹkan tó ń ṣe ó ń rọrùn fún wọ́n máa ń rí ẹni tó ń la ìlà kọjá tó ń complain bí ẹni pé bí ẹni tí ò mọ̀ ṣe rárá o Bíbélì sọ wípé kẹ́nikẹ́ni má ṣe ṣògo nípa iṣẹ́ ara rẹ̀ torí pé ohun gbogbo tá a rí gbà oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Ipò téèyàn bá wà láyé àárín lèèyàn wà àwọn kan wà níwájú ẹ tán tí jù ẹ lọ àwọn kan dẹ̀ tún wà lẹ́yìn ẹ tí wọ́n ń tó ẹ bó ti wù kó jìyà tó jù bẹ́ẹ̀ lọ o tí débì kan náà àwọn kan tún jìyà jù ẹ lọ. O tí jìyà tó ẹlòmíì rárá. O kàn tí ì bá wọn pàdé ni ó dẹ̀ jẹ́ òwò kó lówó tó wàá tó rẹ́nìkan tó tún lówó ju ẹ lọ o kàn tí ì mọ̀ ni. So àárín la wà tá a bá ń ronú pé mi ò dẹ̀ wá jẹun látànà ronú pé àwọn kò jẹun láti 1 week. Ó wà tó o bá ń ronú pé ìwọ ò jẹun láti àná ronú pé àwọn kan wà ní hospital bed tí wọ́n ń tọrọ fún ikú. Kíkẹ́ mi wọ́n ti ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni tí àwọn tí wọ́n ń tọrọ fún jẹ́mọ̀ pé wèrè tún máa ń dúpẹ́ pé òun sì tún wà healthy. Torí àwọn kan ni wọ́n wà nínú coma tẹ́ pé 50-50 ni ṣùgbọ́n òun ó lè padà wà healed. Bẹ́ẹ̀ni so ipò téèyàn bá wà láyé oore ọ̀fẹ́ Ọlọ́run ni kéèyàn mọ̀ pé àwọn kan sì tún wà tán tún wà worsen jù òun lọ àwọn tán tún wà ní orí bẹ́ẹ̀dì yẹn wọ́n tún máa ń dúpẹ́ pé àwọn tí tún wà life àwọn ò wà healthy but àwọn lè padà wà healthy then ẹni tó ti kú ní tiẹ̀ ti tán tó bá ti kú kò sí hope mọ́ but tó bá sì wà láyé kó kú last breath lẹ́nu ẹ̀ oore ọ̀fẹ́ sì wà àti ìrètí sì wà ìrètí wà fẹ́ nìyẹn. Káwá mẹ́nubà ministry. Okay sir. Ní àtìgbà tí ẹ ti ń kọ orin a ti tó bí ìgbà wo a ti tó bí how many years báyìí. Ó ti tó bí 10 years. 10 years. Oṣù tó ń bọ̀ náà ni màá pé 10 years nígbà oore ọ̀fẹ́ lọ. Ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o àti 10 years tẹ́tí ń kọrin yẹn dẹ̀ ti di celebrity. Okay. Now kí ni nǹkan tó fà á. Kò sí nǹkan méjì tó fà ju pé mi ò tí ì dín yẹn. Okay. Mi ò tí ì dé bus stop mi ni mi ò tí ì dé point mi tí màá ti di celebrity. Kò tí ì tó àkókò tèmi fún mi láti di celebrity. Láti dé ipò tí àwọn èèyàn á mọ̀ èèyàn kan. Àkókò ni gbogbo èèyàn ló ní àkókò tiẹ̀ tó o bá lo àkókò A kò lè ṣiṣẹ́ fún B. Then number 2 Ọlọ́run máa ń fi àwọn kan pamọ́ káyé má bàa fi pamọ́. Ọlọ́run máa ń fi àwọn kan pamọ́ kí ayé má bàa fi wọ́n pamọ́. Kódà ẹni yẹn gan ó lè ní ẹ̀bùn. Yes sir. Àwọn ògo wà n'Íbàdàn ẹ̀yin náà mọ̀ sá. Bẹ́ẹ̀ni sá. Àwọn ẹ̀bùn pọ̀ n'Íbàdàn ṣùgbọ́n tó o bá tí ì gba nǹkan tó yẹ kó gbà lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run bá release ẹ tó o bá blow sáyé tàbí kí n má lo blow tó o bá di celebrity àti dókè ò le o àti sustain òkè ló le o. Àwọn nǹkan tó bá pàdé tó o bá tí ì jiná. Jẹ́dẹ̀ mọ̀ pé the level téèyàn bá ga sí òun ni yóò ṣe wà hot sí tẹ́niyẹn bá ṣubú. Tó bá gun orí chair yìí tó gun bí ń sìn tó bá rí bọ́
I kàn feel. Yes. Tó bá gun orí ilé tó bá rí bọ́ o lè kàn lápá but tó bá gun orí mítà lọ́nlọ́n tó bá jábọ́ ikú ni o. So level tó bá ga dé tó fi jábọ́ náà ni wàá ṣe wà hot sí. Àwọn mi a máa pariwo Ọlọ́run ṣàánú mi fún mi lógo bíbí o ògo AIC ògo o dẹ̀ tí ìgbà nǹkan tó yẹ kó o gbà. Ọlọ́run nífẹ̀ẹ́ gan ni torí bẹ́ẹ̀ ni àwọn àyànfẹ́ ni wọ́n máa ń rí grace yẹn gbà àwọn àyànfẹ́ tí Ọlọ́run tí fẹ́ kí wọ́n shut wọn down torí tó bá ti pàdé tó bá release ẹ wọ́n máa shut ẹ down kò dẹ̀ ní fẹ́ kó wà shut down so àwa máa ṣe é jiná Àìsáyà ó ní àwọn tó dúró di Olúwa a ó tún agbára wọn ṣe wọ́n ó fi ìyẹ́ gòkè bí idì wọ́n ó sáré kò ní rẹ̀ wọ́n á rìn àárẹ̀ kì yóò rí wọn. When God told me that the only key for speed is weight ẹ̀rù bà mí. The only key for speed láti sáré òun ni dídúró. Ẹgbẹ́ nínú fásitì yẹn ó ní àwọn tó dúró di Olúwa a ó tún agbára wọn ṣe wọ́n ó fi ìyẹ́ gòkè wọ́n á sáré wọ́n ìtàn fi ń sáré tó gbé wọ́n ti kọ́kọ́ dúró. Wọ́n ti dúró gbàgbára. Exactly. Ìgbà tí wọ́n ń dúró yẹn wọ́n kàn dúró lásán o equipment tí wọ́n fi sáré ni wọ́n ń fún wọn. Ìdojúkọ gbogbo ẹ̀ agbára. O fẹ́ lọ sí Èkó wọ́n ní kó máa rinṣẹ́ wọn ò fún wọn lómi inú báàgì wọn ò fún wọn ní fearless wọn ò fún wọn ní mirinda wọn ò kó àwọn nǹkan tí wọ́n á fi máa ní strength nínú báàgì ẹ tó bá débì kan ó máa rẹ̀ ò ní lè lọ mọ́. So o gba ẹ̀bùn ríran o gba discerning spirit o gba any gift tó lè sustain ẹ tó o bá kó ń bẹ̀ tó o bá lọ wọ́n máa pa mí ń ṣeré sa. Wọ́n máa pààyàn. Wọ́n máa ń pààyàn. Ok nígbà tí o bá ti blow tó di ògo tó o bá ti gbàgbára àwọn kan lè pè ẹ́ sórí ọ̀tá tí ò yẹ kó o lọ ṣùgbọ́n tí o bá ti sí ẹ̀mí láti mọ̀ pé má lọ. That is the end. Ó ní nígbà tí wọ́n bá di alágbára tán ó gba ògo ẹ kúrò lọ́wọ́ àbúrò rẹ̀. Ó ní tó o bá di alágbára tán ni o tó o bá ti di alágbára mọ́ ká rẹ̀ o. Ẹ máa ń sọ pé tọ́wọ́ bàbá ẹni ò bá tí ì tẹ́kù dà kì í béèrè ikú tó pa bàbá ẹ̀. So Ọlọ́run máa ń sábà ran àwọn kan lọ́wọ́ láti máa ṣe wọ́n jiná. Wọ́n ń sọ but kí ògo yẹn tó dé kí ló ń fi táìmù ẹ̀ ṣe. O ráyé àdúrà o ráyé ọ̀rọ̀ Ọlọ́run o ní secret place o mọ nǹkan tó ń ṣe ìwọ kan rìn kiri ni Ọlọ́run kì í gbérò àwọn bẹ́ẹ̀ ga. Bẹ́ẹ̀ ni o ní study to show thyself approved unto God, a workman that needed not to be ashamed, rightfully dividing the word of truth. Èèyàn máa ń make rẹ̀ sin to God. God search me wò mí ṣé mo pé níwájú ẹ on daily basis. Tó bá dé time kan tọ́lọ́run bá gbé yẹn sókè Jupiter wo ló ni yóò já yẹn wálẹ̀. Ẹni tọ́lọ́run gbéga tó mọ̀ pé ó ti pass through level ó ti pass through stages ó ti pass through àwọn nǹkan test without test no exam without exam kò sí promotion. Yes. Mo ti lọ mínísà láwọn mi kankan tí wọ́n fún mi lówó tánà ní kí n kó báńdì wá. Mo dẹ̀ kó báńdì lọ́wọ́ dẹ̀ pé God bless you. Mo ti lọlé mi dẹ̀ bínú kí n wá lọ́bẹ̀ kí n dábẹ̀rù kí n kó piano wọn lọ́nu pé eléyìí ò tí ì grow ò tí ì lè di celebrity. So Ọlọ́run máa ń test wa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀gbẹ́ mọ̀ pé Ọlọ́run máa ń test èèyàn Ọlọ́run máa ń test èèyàn o. So testing tó bá ń ṣe fún ẹni wàá fi mọ̀ bóyá o ti yẹ kó lọ sí next class. So ẹ̀dẹ̀jẹ̀ kí n tún fún yín ní example kan tí ara àwọn ìdí tí èyàn kì í fi ti ń tètè lọ ni pé a ní trailer a ní micra wọ́n di ẹrù kún inú trailer àti inú micra àwọn méjì ń lọ sékòó. Ok. Ta ló máa kọ́ dẹ́kọ̀ọ́. Wọ́n di ẹrù sínú trailer ó kún àti micra ó kún àwọn méjì wá ń travel lọ sékòó. Ta ló máa kọ́ dẹ́kọ̀ọ́. Micra ni. Why? Nítorí pé ẹrù tó wà nínú tiẹ̀ ò pọ̀ kékeré ni. Ó máa lè sáré dáadáa. Bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ tó ń tà ń sáré gbọ́ yẹn ẹrù inú wọn ò pọ̀. Wọ́n lè sáré tètè lọ. ní táwọn gbé dání ò jẹ̀ní ò wọ́n lè sáré lọ. Ok torí ẹ̀ nígbà míì tó jẹ́ pé tí wọ́n bá ti já ẹrù wọn tán kò ní sí. Wọ́n máa wà empty content ò ní pọ̀. Ṣùgbọ́n tí trailer bá lo 10 days after tí wọ́n ti dẹ́kọ̀ tó bá lo 10 days tí wọ́n ti dẹ́kọ̀ tí ò tí ì dé wọ́n á ní ó pẹ́ dé wọ́n á ní trailer yẹn ti ẹ̀ pẹ́ ó ti pẹ́ jù ẹ̀wọ́n ń yọrin ó kàn ń ṣe gbìdẹ̀gbìdẹ̀ ṣẹ́gun tó fà á torí ẹrù inú ẹ̀ pọ̀ ṣùgbọ́n tó bá dẹ́kọ̀ tó bá offload ẹrù inú ẹ̀ sà àjẹjẹ tán ni. So má mind àwọn tán ti lọ síwájú ẹ̀ ní tó wà nínú tiẹ̀ pọ̀
ju nǹkan tó wà nù wọn lọ. So òun ni ìrìn àjò ẹ ṣe pẹ́. Àwọn tó fẹ́ já ẹrù ẹ fún pọ̀. Wọ́n pọ̀ sà. Wọ́n pọ̀ sà. So by the time tó bá débẹ̀ wàá wà sustained. Àwọn tó ti lọ síwájú ẹ yẹn wàá rí nǹkan láti show up show fún àwọn èèyàn ju àwọn yẹn lọ. So that is one of the reasons tí èèyàn ò kí ń tètè èèyàn ò dẹ̀ gbọ́dọ̀ máa ní mentality pé mò ń ṣe Olúwa tó gbé kí n lè blow. Èèyàn gbọ́dọ̀ ní mentality yẹn. Ẹni tó bá ti jẹ́ àyànfẹ́ tó bá ń ronú ẹ Ọlọ́run kì í gbéga. Bẹ́ẹ̀ ni sà torí yóò mọ̀ pé it is for your own selfish interest. Let's just focus on gospel aspects now, gospel ministry now. A lot of gospel, let me say gospel artists, gospel ministers now that they all of them, let me say most of them are looking for way to become celebrity, to be known, to blow. Ẹlòmíì àṣẹ kan á sponsor ẹ á lọ sọ́dọ̀ àwọn èèyàn, please ẹ jọ̀ọ́ ọ̀nà ó lè fi lè help me this thing and this that. Kò sí ohunkóhun tí ènìyàn lè rí gbà bí ó ṣe láti ọ̀run wá. Kò sí bó ṣe lọ tọrọ fún ẹ jọ̀ọ́ ẹ fún mi platform, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n wá ṣe kíní kan. No sir, oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Kó o ná 1 million sórí nǹkan tí kò bá sí grace tó dàpọ̀ mọ́ kò lè ṣiṣẹ́ o. Bíbélì sọ pé èmi ó gbé ojú mi sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá? Ìrànlọ́wọ́ mi á ti ọ̀dọ̀ Olúwa wá, ẹni tó dá ọ̀run ayé. Next verse làwọn èèyàn wá kí n kà, ó ní òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kó yẹ̀. So ẹni ìrànlọ́wọ́ tó bá ti ń jẹ́ kí o máa misbehave, not from God. Not from God. Torí ìrànlọ́wọ́ Ọlọ́run kì í jẹ́ kí ẹsẹ̀ èèyàn yẹ̀. Ó wá ń lọ wá ìrànlọ́wọ́ lọ ọ̀dọ̀ ẹni tí yóò bá ẹ sùn, ó wá pé kó sá lè blow, not from God torí ẹsẹ̀ rẹ ti ń yẹ̀. Òun wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n influence ẹ sínú court torí pé o fẹ́ di celebrity, not from God torí ẹsẹ̀ rẹ ti ń yẹ̀. Anything tí o bá ti bá ìfẹ́ Ọlọ́run mu, Ọlọ́run gan ò sọ pé ká máa wá fèmù, ó ní ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo ẹ̀, eléyìí tí ó kù a ó fi kún fún yín. Kí ló kù? Fèmù tó ń wá yẹn, owó, mọ́tò, every other thing shall be added unto you after you first seek the kingdom of God. So tó bá ní ọkàn láti máa jèrè ọkàn, láti máa ṣe ohun tó tọ́, láti máa hùwà tó tọ́, tí o jẹ́ ọmọlàkejì lẹ́sẹ̀ tó ń ṣe dáadáa níwájú Olúwa, ìgbédìde rẹ ti súnmọ́. Àṣẹ Ọlọ́run ni. Àṣẹ Ọlọ́run ni. I learned something. Tó bá ń wá owó, ẹni tó bá ń wá owó kì í rówó. When you pursue money, o kì í rówó. Tó fi gbogbo ọ̀nà wá owó tó ṣe ń purọ́ gbélé. Ẹni tó ń wá owó òun rówó. Àwọn tí ò wọ́wọ́ ló máa ń sátọ̀. And sometimes it is not about what you want to give to. Ó dáa kéèyàn ní talent. Bíbélì náà sọ wípé ẹ̀bùn ènìyàn ló máa ń la ọ̀nà fún. I used to tell people tó bá fẹ́ rí ògolo láyé, make sure you have one talent or the other. Talent yẹn ni Ọlọ́run máa dàpọ̀ mọ́ tó máa go viral, tí gbogbo èèyàn máa gbà. Tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, you have to have the gift of teaching, prayer, all those things. Làwọn èèyàn máa gbà, wow, man of God, you bless me one day and I'm blessed, take this. But ní spirit of prophecy, spirit of teaching, oníkankan wá fẹ́ di pastor, ó dẹ̀ fẹ́ jẹ́ kí ògo Ọlọ́run hàn lára ẹ̀ kó lè hàn. So wàá kọ́kọ́, you will have something inside. Nítorí bá nínú ẹ̀ ni àwọn èèyàn máa rí tí wọ́n máa accept. Ẹ wọ́n ní bóyá ṣe báyìí, come and do it, come and do it. But ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ẹ̀bùn yẹn, ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run àti anointing kò dàpọ̀ mọ́, kò jẹ́ kí ayé rí wọn. Àwọn kan dẹ̀ tún ní great yẹn tí anointing dàpọ̀ mọ́ wọn, Ọlọ́run dẹ̀ ń lò wọn. Gbogbo èèyàn kan ní ó di celebrity o. I tell you sir, àwọn tẹ́ bá gbọ́ story àwọn èèyàn ńláńlá tí Ọlọ́run ti lò níbi tí wọ́n wà tí ayé ò dẹ̀ mọ̀ wọn, tí orí wọn ti jí òkú, orí wọn ti ṣe agbára, ṣùgbọ́n gbogbo èèyàn Ọlọ́run ò fẹ́ káyé mọ̀ wọn. Ọlọ́run ò fẹ́ káyé mọ̀ wọn torí ó mọ̀ pé táyé bá fi lè mọ̀ wọn, wọn ní dọ̀run. Bẹ́ẹ̀ ni sà. Torí ẹlẹ́lòmíì tó bá ń padà á di pé ayé mọ̀, Ọlọ́run máa mú lọ. Yes sir. Torí ó mọ̀ pé a padà ṣubú. Àwa ènìyàn máa sọ pé àgbà tó gbọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní tán. Láyé mú lọ, òun ló kú. Ọlọ́run mọ̀ pé ibi tí o fẹ́ lọ lò yẹn, wọ́n máa pollute ẹ̀. Mi dẹ̀ kí n gbé berúdurùdu. Ẹni tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́ táyé mọ̀ tó dẹ̀ tún dọ̀run, oore ọ̀fẹ́ ńlá ni. Bẹ́ẹ̀ ni
kò ṣe gbogbo èèyàn tí ó ní nǹkan kan nínú ẹ̀ táyé dẹ̀ mọ̀ ní òní dọ́rùn ẹ má ṣì mí gbọ́ o. bẹ́ẹ̀ni. nípa oore ọ̀fẹ́ ni anybody fi lè dọ́rùn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn kan wà tí destiny wọn ò gbà pé kí wọ́n di celebrity gbogbo àgbáyé Ọlọ́run ń lò wọ́n fún àwọn èèyàn nínú ilé wọn nínú yàrá wọn ládùúgbò wọn tó dẹ̀ pé wọ́n gbé ohun èlò Olúwa dání. irú wọn gan lè lọ wà ní kọ̀rọ̀ kan pé bẹ́ẹ̀ni àwọn èèyàn kàn máa wá wọn lọ. exactly ẹ ti get nǹkan tí mò ń sọ wọ́n wà bẹ́ẹ̀ tí tàdé celebrate tó bá gbé tẹ́ bá débẹ̀ nǹkan tó bá sọ fún yín kẹ́ gbà bẹ́ẹ̀. a máa ń gbọ́ àwọn wòlíì kan wà níbi kan tó yẹ pé bóyá bí oko Ọlọ́run dẹ̀ ń lò wọ́n ṣùgbọ́n wọ́n á máa wá wọn lọ ní àwọn ò ní jáde. exactly kò ń dẹ̀ ń ṣe kí ayé mọ̀ èèyàn nìkan ṣé ayé dá ọmọ àgbà ṣọlọ́run dá ọmọ. ṣọlọ́run dá ọmọ. táyé bá dá ọmọ tí Ọlọ́run bá dá ọmọ ó kò ní èrè kankan. wàá dé máa porúkọ Ọlọ́run. bẹ́ẹ̀ni ó ní ọ̀pọ̀lọpọ̀ ni ó máa sọ pé lórúkọ rẹ ni mò ń lé ẹ̀mí èṣù jáde ṣùgbọ́n yóò sọ pé ẹ kú lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ mi ò mọ̀ yín rí. bẹ́ẹ̀ni sà àwọn kan wà tí ayé ò dá mọ̀ ṣùgbọ́n Ọlọ́run dá ọmọ ìwọ ló wá pè. tọ́lọ́run bá dá ọmọ ni torí ó ní kí ni èrè ẹni tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí ẹ̀nu ìyẹn ni pé gbogbo ayé dá mọ̀ but ó kú láì ríbi dé sí lọ́run. ilé ayé yìí ni àwa náà jà ní ibi kọ́ ni ilé wa ṣiṣẹ́ tá a bá ṣe ń bì ni ó sọ bí a rí lédè sí so tó bá ṣiṣẹ́ fún Olúwa ń bì ayé lè mọ́ mọ́ ọ̀pọ̀ tó bá ṣiṣẹ́ fún Olúwa tó jèrè ọkàn tó ń ṣe nǹkan tó wà á rí lédè sí but ayé bá mọ̀ tó ń ṣe nǹkan tí Ọlọ́run ò fẹ́ ibi náà ló mọ̀ gbogbo mo ṣe ilé ayé ló mọ̀. Sir, now gospel ministers. Good. ṣé gbogbo gospel ministers àwọn tó ń pera wọn ní gospel ministers ń sìn ṣé gbogbo wọn náà ń gba direction of their steps gbogbo nǹkan tẹ́lòmíì ṣe ń sìn Ọlọ́run ní kí n ṣe concert Ọlọ́run máa ń tì sí Ọlọ́run ní kí n lọ sórí nǹkan ẹ̀sà Ọlọ́run ní kí n fúnjọ yín Ọlọ́run ní kí n ṣe lè Ọlọ́run ní kí n ṣe gbá Ọlọ́run ní kí n wá kọrin ṣọ́ọ̀ṣì Ọlọ́run ní kí n ṣé gbogbo wọn náà ń gba direction àbí ṣé ó necessary fún ẹni tó bá pèrè ní gospel ministers láti máa gba directions fún gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. ó necessary kí n bẹ̀rẹ̀ níbi tẹ́tí parí ẹ̀. Yes, sir. Ó necessary kí yẹn gba directions. ṣùgbọ́n àwọn tí wọ́n wà nínú iṣẹ́ ìrànṣẹ́ nínú ministry ní time tá a wà yìí díẹ̀ la pè nù wọn. mo lè fi gbogbo ẹnu sọ wípé díẹ̀ ni àwọn tí Ọlọ́run pè àwọn tán ń pera wọn ló pọ̀ jù. àwọn tán ń pera wọn based on iṣẹ́ orin jáwó ń sìn o. tó bá ti lẹ́bùn tó bá gbọ́yè tó ń san fún wọn church sí tó bá pè wọ́n. àwọn tí wọ́n dẹ̀ yọ̀lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n wulẹ̀ nìkan ṣe tẹ́lẹ̀ àwọn náà wọnú iṣẹ́ orin. The mantle of the spiritual international gospel of the elephant ministry wọ́n á máa ṣe concert and èṣù ti pollute ayé dé pípé 95% of prophecy àbí ìtẹ̀yàn bá sọ pé òun receive nowadays it's based on their imagination. ẹnìkan lè pe gospel artist kan tó ti lórúkọ ń sìn pé ẹjọ God said I should feature you sir. God may not said o but ó rí pé ẹnì carry fire àwọn èèyàn ń lo ẹni jẹ́kẹ̀mí náà gbé. ó ní followers. kí ló fẹ́ fi convince ẹni yẹn. God said I should feature you náà ló máa sọ. So and imagination wa máa ń jẹ́ ká sọ pé God said kò wọ́pọ̀ torí Ọlọ́run gan busy Ọlọ́run kò kàn kí n sáré sọ̀rọ̀ bẹ́ẹ̀ bla 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 anytime God said no imagination wa à ń ṣe àwọn èèyàn gangan lè ṣe nǹkan fúnra wa tí Ọlọ́run dẹ̀ dàpọ̀ mọ́. bẹ́ẹ̀ ni a lè ṣe nǹkan fúnra wa according to the plan and will of God. Ọlọ́run dẹ̀ wà nù nǹkan yẹn. According to the plan and the will of God. So láì mú pé God said mọ́ ó ní ilé ayé tí àwọn ọmọ ènìyàn ní ọ̀run ní ti Ọlọ́run ó ti fún wa ní oore ọ̀fẹ́ láti yan ikú tàbí ìyè. Báwo ni a ṣe máa ń mọ àwọn tí wọ́n pera wọn tọ́lọ́hun pè? Èmi ti rí àwọn kan wọ́n láwọn fẹ́ ṣe concert especially tó bá jẹ́ bí obìnrin. Most àwọn nǹkan tí wọ́n á lò àtàwọn èèyàn tó máa support wọn fún concert wọ́n á ti lọ fira wọn lẹ̀ bóyá bíi kí wọ́n bá wọn sùn lọ kó tó di pé
wọ́n help wọn fún concert tó ń fẹ́ ṣe wọ́n á dẹ̀ ní pọ́lọ́run ló ní kí n ṣe concert. When God sends you on an errand, He will provide what you need. Tọ́lọ́run bá rán ẹ níṣẹ́. Tó bá yẹ pé lóòótọ́ lọ́lọ́run ẹ níṣẹ́. Yóò pèsè nǹkan tí wàá lò. Ó wá lè má jẹ́ immediately. Gbogbo nǹkan tó bá fẹ́ lò fún iṣẹ́ ìránṣẹ́ yẹn wàá gbà nínú ọkọ̀ yàrá ẹ̀. Ọlọ́run kò ní bọ́lẹ̀ látọ̀run wá ṣe fún ẹ, but yóò rán àwọn èèyàn sí ẹ. They will be the one to call you. Tó bá ti ń di pé ẹjọ́ ẹran ó ti ń kọ́lì yẹn ti fi nǹkan kan kún pé kọ́lì yẹn ti ní bolek kí ẹni yẹn lọ check ara rẹ̀ pé kí ló ń ṣe mí. Tó bá ti di pé Ọlọ́run pè ọ́ ìwọ ló wá ń lọ báwọn èèyàn fún help kọ́lì yẹn ti ní bolek. Ó ní ṣé bàbá tó bí ọmọ ó lè wọ ọmọ ìsòsùn kí ọmọ ẹ̀ béèrè àkàrà kó fún lókúta. Ọlọ́run ó rán mi iṣẹ́ kí màá fi ṣe o. O kò mọ̀ pé jẹ́jẹ́ mi mo jókòó wọ́n ló ní iṣẹ́ fún ẹ. But sometimes God work through us nípa obedience wa. Tọ́lọ́run bá rán iṣẹ́ tó bá ti rí pé o ti gbọ́ràn yóò fún ọ ní equipment. Àwọn ẹlòmíì Ọlọ́run sọ pé kán lọ ṣe nǹkan báyìí wọ́n ti sọ pé yes wọ́n ti ń complain pé èmi tí mi ò lówó lọ́wọ́ wọ́n á máa ṣe concert wọ́n á rí bí nǹkan tí ò ṣeé ṣe. Ó sọ fún Abrahamu jáde kúrò ní ilé bàbá rẹ̀ lọ síbi ilẹ̀ tí mi lọ́hùn ó fi fún ọ kò sọ bí tó ń lọ fún o. Kò sọ fún. It was after tó gbọ́ràn lọ́wọ́ ẹ̀sẹ̀ ṣọ́ ẹ̀ pé ibẹ̀ yẹn ló ń lọ. So tí èèyàn bá ti ní èròǹgbà pé tí má ti fẹ́ ṣe concert máa lọ máa tọrọ owó kiri ẹni yẹn sorry to say ó ti kúrò ní line tọ́lọ́run fi sí nìyẹn. Ọlọ́run ni wàá bá sọ Ọlọ́run ni ó rẹ iṣẹ́ ó ní wàá bá sọ pé kí ni màá fi ṣiṣẹ́ yìí. So God told me one day, He said, when you go to people for help, those people will run away from you. But when you come to me for help, I will send those people to come and help you. Yes. Ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ tó bá ti ń lọ báyàn fowó jù ẹjọ́ rẹ̀ mú lọ́wọ́ ẹni yẹn kò ní máa wọ status ẹ̀ mú. Á padà sùn yóò sùn. Tó bá tẹ̀tí rí mẹ́sẹ̀gì ẹ̀ báyìí. But tó bá lọ bá Ọlọ́run pé Ọlọ́run mo nílò ìrànlọ́wọ́ ẹni tí ò yẹ kó lọ bá yẹn yóò wá lọ rán pé ọmọ mi nílò nǹkan báyìí lọ bá ń fún. Á wọnú ẹni tó stingy láti help ẹ. Exactly ó ti ṣẹlẹ̀ sí mi several times. Ẹni tí wọ́n ní kò kí ń ràn yàn lọ́wọ́ bẹ́ẹ̀ni á ràn sí ẹ. Torí Ọlọ́run ló ní ọkàn ẹni yẹn. Torí Ọlọ́run ló ní ọkàn ẹni yẹn. Ó lè bá sọ̀rọ̀ tí yóò gbọ́ ìwọ èèyàn tó lẹ́yìn méjèèjì kò lè gbọ́. Bẹ́ẹ̀ni so kò nílò fún wa láti máa lọ bá àwọn èèyàn fún ràn lọ́wọ́. Ọlọ́run ó ní ègbé ni fún ẹni tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. So tó bá ti lọ bá yàn fún ràn lọ́wọ́ ègbé ni fún ọ automatically. But tó bá lọ ń bá Ọlọ́run fún ràn lọ́wọ́ ó ti mọ ọ̀nà láti jẹ́ kí ohun gbogbo tó bá ń ṣe kó yọrí sí rẹ̀. Téèyàn bá fúnra ẹ̀ gan gbé ìgbésẹ̀ láti lọ báyàn fún ìrànlọ́wọ́ o gbọ́dọ̀ wà lẹ́ẹ̀dì. Yes, God bless you sir. Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ ta ni lọ bá ènìyàn mo ti rán sí ọ ṣe ń pé ó sọ fún Elijah nígbà tó ní pé kí òjò má rọ̀ so ó ní kó máa lọ síbi odò kan pé òun ó sọ pé kí ẹyẹ wá bọ́ ńbẹ̀ ẹyẹ dẹ̀ wá bọ́ odò yẹn tún gbẹ ó ní kó máa lọ sí ọ̀dọ̀ opó Sárífátì wípé òun ti pèsè opó kan láti wá bọ́ Elijah ìgbà tí Elijah délùú yẹn opó yẹn ò rí o opó yẹn ò rí Elijah o Elijah ló pè pé wá má bọ̀ bí wọ́n sọ pé òun ti rán mi sí ọ lọ bá mi bu oúnjẹ kan wá ń bẹ̀ ọ́ nígbà mi ó máa ń wọ́ọ̀kì bẹ́ẹ̀ tọ́lọ́ máa wà led pé wọ́n ní kí wọ́n á bọ̀ pé àánú mi wà lọ́wọ́ ẹ̀ but kò wọ́pọ̀ tó bá dẹ̀ máa rí bẹ́ẹ̀ Ọlọ́run àti sọ fún ẹ tó bá dẹ̀ lọ bẹ́ni ẹ lóòótọ́ á dẹ̀ ṣe fún ẹ abundantly wà á rí pé Ọlọ́run ló ní pé kí wọ́n á bá ẹni lóòótọ́ so but ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sọ di pé kí n lọ mọ́ tọrọ owó kí n lọ mọ́ bá wọn fún kábàámi sí concert ó dẹ̀ máa wọ́n gbé oníkálukú náà ní nǹkan tó ń face. Bẹ́ẹ̀ni. Ó lágbára tí n bá ṣí Facebook mi fún yín 2k 1k 2k. mo ti jẹun. Ó yẹ kí náà lè relate. Bẹ́ẹ̀ni. So èèyàn gbọ́dọ̀. So ọ̀pọ̀ ìgbà tí ènìyàn lọ ń bá ènìyàn láti ràn yàn lọ́wọ́ lórí nǹkan téèyàn fẹ́ ṣe tí ó wá ń bá ìjákulẹ̀ tàbí tó ń bá àwọn nǹkan tí ò tọ̀nà tẹ́nìyẹn fi ń lọ nítorí pé ṣe fẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́ ni wàá gbọ́dọ̀ ṣe nǹkan báyìí fún mi. kò sí Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ sí bẹ́ẹ̀ ni ọ̀yọ́ òun ló wà anything tó bá pàdé ń bẹ́ẹ̀ ọ̀yọ́ òun ló wà.
má wulẹ̀ wá complain fún wa pé o lọ bá pastor kan fúnràn lọ́wọ́ ó wá ní pé kò mẹ́yìn lẹ̀ gbà pé kò ṣe nǹkan kan ìwọ ló lọ fúnra ẹ̀. kò sẹ́ni tó nírànlọ́wọ́ èèyàn lọ́wọ́ Ọlọ́run ló nírànlọ́wọ́ èèyàn lọ́wọ́ èèyàn náà ni ó lò but òun ni wàá bá sọ̀rọ̀ òun ló wá mẹ́rin tí yóò lò. Ọlọ́run tó ní ọkàn ọba àti ìjòyè exactly òun ni wàá bá sọ̀rọ̀ òun ló wá mẹ́rin tí yóò lò fún ẹ láti ràn ẹ́ lọ́wọ́. òótọ́ ni nǹkan tẹ́ sọ́sà torí ngbà míì wà tó jẹ́ pé olóore mi à máa ràn ẹ́ lọ́wọ́ olóore tó ò rí rí láti outside country láti akàn pè é. bẹ́ẹ̀ ni wọ́n ní mo rí ìrìnàjò sí mo rí i pé wọ́n ní kí n wá fún yín ní mọ́tò sà Olúwa sọ pé kí n wá gbówó fún yín sà èmi kí mi béèrè wọ́n ní kí n wá gbé pé tí n bá gbé fún yín pé máa kú ni o ó ti ṣẹlẹ̀ dáadáa pé lọ ràn ní lọ́wọ́ so nígbà míì dẹ̀ ni Ọlọ́run máa ń wo ọkàn wa ọkàn wa lọ́lọ́run máa ń wo o ẹni tó bá mọ bí Ọlọ́run ṣe máa ń wo ọkàn yẹn láti dá yàn láre láti sọ wá ẹ rí àwọn míì wọ́n máa wà láìléwu Ọlọ́run tí ọ̀nà èèyàn bá wu Olúwa á mú kó mọ báwọn ọ̀tá ẹ̀ gbé láìléwu. kódà ẹnìyẹn ó lè má jẹ wòlíì ó lè má jẹ wòlíì bọ̀ tó bá ti ń gbégbé ayé ìwà mímọ́ ipa yóò lè ka ẹ̀ wọ́n á lé ẹ̀ wọ́n lè bá ẹ̀ wọ́n mọ̀ pé kí lè lè ń ṣe ìgbà tí ó wà tọ́lọ́run fi sí kòró kan bí síyàn kò ṣe gbà kò ṣàwó tó dẹ̀jà ládùá ẹni tó bá ṣẹlẹ̀ sí Ọlọ́run yà mọ̀ sí ni. ẹni tó bá ṣẹlẹ̀ sí Ọlọ́run yà mọ̀ sí. ṣé ẹ mọ̀ pé Jóòbù náà fèsì làkọjá bẹ́ẹ̀ ni sà kò dẹ̀ dẹ́ṣẹ̀. bẹ́ẹ̀ ni. ìfà Bíbélì sọ fún wa pé Jóòbù tún máa ń bá àwọn ọmọ ẹ̀ ṣe sacrifice pé bí mo bóyá ọmọ mi padà dẹ́ṣẹ̀ o ẹbọ wọn rè o síbẹ̀ Ọlọ́run dẹ̀ dánwò Ọlọ́run ló pè tàdá ní èṣù wa ó rí Jóòbù pé ọmọ mi ni mo I can vouch for him torí pé ọmọ wa pẹ̀lú tó bá filẹ̀ fún mi nísìnyí yóò ṣe ọ ní àìrọ́ ni so Ọlọ́run ti rí ọkàn Jóòbù pé ọkàn ẹ̀ ṣe déédéé pẹ̀lú òun ó fààyè lẹ̀ pé kí èṣù test ẹ̀ ó dẹ̀ pass ìyàwó ẹ̀gbọ́n ò pass ìyàwó Jóòbù sọ pé òpònú ni ọ́ Ọlọ́run ṣe nǹkan báyìí fún ẹ ó lè sọ̀rọ̀ sí kó kú dànù ìwọ ń sọ̀rọ̀ bíi ìkan lára àwọn obìnrin aláìmọye wọ́n ní ṣé ènìyàn lè wà bí kó gba ire kó má gba ibi ọjọ́ kan kò sẹ́ni náà láyé kò sí pásítọ̀ náà láyé tó ti ń gba ire tí ò ní gba ibi ọjọ́ kan ẹ lọ wá kò sí nílé ayé tá a wà yìí o ó ní ẹ máa fi àdúrà ra ìgbà padà búburú ní gbogbo ọjọ́ kún fún ibi so àwa tí Ọlọ́run bá kó yọ nínú ẹ̀ nìkan la bọ́ lọ́wọ́ ewu bá ṣe wà ń bí nsìn kò sẹ́ni tó mọ̀ la. bẹ́ẹ̀ni that is it. o dẹ mọ̀. yes sir ó mọ̀ ohun gbogbo ó sì lè ṣe ohun gbogbo. ok ká tẹ̀síwájú kó tó di pa máa lọ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí ni àwọn because now when we are talking about gospel. yes sir. The gospel ministry now, I think to my own experience, the lapses we are seeing in gospels now, most of them are coming from churches. And men of God. And men of God. Now, kí ni church ń wò? Kí ni pastor? Kí ni adarí ìjọ? Kí ni olórí ìjọ? Kí ni àwọn ìgbìmọ̀ ń wò láyé ẹni tí a ní ó ń kọrin ẹ̀mí tó ń kọ gospel kó tó di pé wọ́n invite wọn sí church? Kí ni nǹkan tó ń wò nínú wọn? Kí ni nǹkan tó ń rí nínú wọn? Ṣé followers wọn náà ń rí ni tó fi ń pè wọ́n? Àbí ṣé wọ́n rí pé ẹni yìí ló ń trend lọ́wọ́ ẹ jẹ́ ká pè sí program wa? Àbí ṣé no there's fire of God in this man. Ẹ jẹ́ ká invite ẹ because now wọ́n ti da gbogbo ẹ̀rú. À ń rí àwọn olórin tó láwọn kọ gospel tó ń kọrin ní club tó ń kọrin ní lounge tí ẹ pé a mọ̀ wọ́n sí wọ́n máa ń mọtí wọ́n máa ń fa sìgá wọ́n ń kọ ìkọkúkọ lórí social media tí gbogbo wọn ń rí ẹ̀yin church kan ẹ dẹ̀ sì tún máa invite wọn wá sí church yín pé kí wọ́n wá kọ orin. ṣe question tẹ́ béèrè ó deep gan mo dẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti tú gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Bíbélì sọ nǹkan kan ó ní ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Let your light be seen and let people see your good work so that they will give glory to your Father in heaven. Ṣẹ́rí ẹ̀sìn kọ́ ló ń gbà yàn là o. Ẹ̀sìn kọ́ ló ń gbà yàn là. Okay. Ìgbàgbọ́ nínú nǹkan tó bá believe ló ń gbà yàn là. Bíbélì sọ wípé ẹ̀mí ló ń jẹ́rìí fún wa wípé ọmọ Ọlọ́run làwa ń ṣe and irú ẹni tí ìwọ bá jọ̀wọ́ ara ẹ fún láti máa gbọ́ tiẹ̀
irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe. Àwọn tí wọ́n mọ̀ pé ẹni fújì ló ń kọ tó dẹ̀jọ́ pé pásítọ̀ ni ẹ́ tó wá gbé fújì wá kọrin ní church, mo lè sọ categorically pé ó ń ṣe ọmọ Ọlọ́run. Ẹ gbàgbé pé fújì wọ́n kàn ń kọ fújì ni kò ń ṣe pé ní tó bá ní mind wọn. No. Matthew 5:20 ó ní unless your righteousness is beyond the Pharisee and the Sadducee. Àwọn Pharisee náà wọ́n ní òdodo tí wọ́n ń practice. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí tiwa supersede tiwọn kó wà obvious pé n ta àgbà rèé o lè mọ datayé pọ̀ mọ́ Ọlọ́run òkùnkùn ṣẹ́nu mọ́lẹ̀. Mi ò condemn orin fújì àwọn tí wọ́n ń fẹ́ tí wọ́n ń kọ wọ́n ń kọ o but a ti mọ̀ pé kò ń ṣe fún nǹkan tẹ̀mí. Nǹkan tó ń pè ní nǹkan tẹ̀mí ó wà spiritual gan. Ẹ̀mí ló ń control tara. Anything tó bá ti ń jọ mọ́ entertainment ó ti kúrò ní nǹkan tẹ̀mí. Yes sir. And everybody knows that Fuji music is an entertainment music. Juju music is entertainment ni. So tó bá ti ń sọ pé gospel ìyìn rere. Yes. O fẹ́ wá polongo Kristi ni. O fẹ́ wá jẹ́wọ́ Kristi ni. Anything about Christ. O fẹ́ káwọn èèyàn tó wá sí church wọ́n wá dá Ọlọ́run mọ̀ ni. Exactly. So tó bá ti di pé pastor kan pe àwọn tí wọ́n ń kọ jùjú gospel wá sínú church nǹkan kan ti wà ń bẹ̀, there is a mix up. Kò dẹ̀ jọ mí lójú. Ibi tí ayé dà nìyẹn, ibi tí ayé dé nìyẹn. Bá ṣe máa lọ nìyẹn. Jésù. Generation tó tún bọ̀ lẹ́yìn ilé á tún wọ́ọ̀sì jù ilé ìtawà ńlọ ìlú. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni sọ pé ní ìkẹyìn ayé ọ̀pọ̀lọpọ̀ wòlíì yóò dìde wọ́n á tan àwọn àyànfẹ́ pàápàá jẹ. So kò ó wà nù Bíbélì bẹ́ẹ̀. So but àwa tá a bá mọ nǹkan tá a gbé dání tá a mọ nǹkan tá a gbà a mọ̀ wípé ìmọ́lẹ̀ wa gbọ́dọ̀ mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ táwọn èèyàn ò fi lè differentiate láàrin àwa àtayé. Yàtọ̀ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ hàn kedere. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni pásítọ̀ tàbí adarí ìjọ tàbí àwọn ìgbìmọ̀ ọjọ́ tó bá invite ẹni tó ń kọ jùjú tàbí tó ń kọ orin ayé tí a mọ̀ sí ṣọ́ọ̀ṣì kò ń ṣe ọmọ Ọlọ́run. Mo lè sọ bẹ́ẹ̀ ṣé ìwọ̀n tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé jíjẹ́ ọmọ Ọlọ́run ó pè fún àwọn sacrifice kọ̀ọ̀kan. Ó pè fún discipline. Yes. Ó pè fún kó o gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣiṣẹ́ láti direct ẹ. Ó pè fún discernment. Ó pè fún consecration. Ẹ mọ̀ èèyàn lè di àtúnbí kó dẹni ìgbàlà kó má wà consecrated. Consecrated yẹn ni à ń pè ní Yorùbá ní ìwópalẹ̀. Ọlọ́run á wó ẹ palẹ̀. Gbogbo nǹkan tó wà nínú ẹ tí o bá tẹ̀ mọ́ lọ yóò wó palẹ̀ yóò ò ní lè ṣe. So o lè sọ fún mi pé pastor ni ẹ Ọlọ́run wá mínísà sí ẹ pé program tó fẹ́ ṣe yìí o fújì ni kò gbé wá o. Ok orin ìjọba kan wo ló wà nínú fújì tó fẹ́ kọ. Ìgbà àwọn orin fújì míì máa ń wà tí wọ́n máa ń kọrin tó mú ọgbọ́n wá. Bẹ́ẹ̀ni. Téèyàn ó kẹ́kọ̀ọ́ mbẹ́. Mi ò dispute fact yẹn. But spiritually, church is a spiritual place to worship God, to honor God, to return glory back to God. Yes. Ṣé onífújì àti pé Jésù mo kò lè sọ kò lè polongo Jésù nù orin tí yóò kọ fún ọnù church. Now sir, ìbéèrè mi kejì tó wà nù ìbéèrè yẹn pé kí ni àwọn alàgbà ìjọ pastor jọ ń wò nínú artist especially nínú gospel artist àwọn gospel artist tó wọ́n pọ̀ gan kí ni nǹkan tó ń wò nínú wọn àbí kí ni nǹkan tó yẹ kó máa wò nínú minister tó ń kọrin láti gbé wá sí church. ẹ ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń wo fame wọ́n dẹ̀ ń wo trend. bí artist ṣe lórúkọ sí bẹ́ẹ̀ni náà ṣe ń gbé lómi wá fún church. àwọn kan wà kakos ni wọ́n. tí eléyìí bá ti gbé wọ́n mo ti gbé ẹni báyìí lẹ́nu o ní gbé èmi náà máa gbé òun náà máa gbé èyí tó bá ti gbé inú wọn church ò tí stand nìyẹn àní kò tí ì gbé kíní o tí ì lọ o ti fẹ́ rírun ṣọ́ọ̀ṣì ẹ̀ o ti fẹ́ rírun ṣọ́ọ̀ṣì ẹ̀ meanwhile it is not about gbígbé èèyàn o lè gbé artist wa kó wá kọrin church ẹ̀ tó o bá ti ní miracle testimony lẹ́yìn program yẹn o ò ṣe program testimony ló ń sọ pé program téèyàn ṣe ó jẹ́ ìtẹ́wọ́gbà program tó ṣe tí crowd wà ń bẹ̀ tó ò ní testimony kankan láti sọ lẹ́yìn ẹ̀ àwọn mìíràn tó máa ń fake testimony wọ́n máa arrange pé ìwọ wá sọ pé ojú ẹ fọ́ ó yá sọ pé ó ṣe rí náà kán lè mọ̀ pé lóòótọ́ ni wọ́n ń ṣiṣẹ́ Olúwa irọ́ sì ni gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Ọlọ́run tàbí ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ó gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀mí gbọ́dọ̀ bá ẹ̀mí dọ́gba nǹkan tó bá gbà ni ó sọ orí ẹni tó wà pé ọ̀pọ̀lọpọ̀ ni Ọlọ́run ò pè tán pera wọn àti sọ́lẹ̀ kan so definitely tí Ọlọ́run bá pè ẹ́ tó rẹ̀ pera ẹ̀ o ò lè mọ àwọn kankan nípa Ọlọ́run tí ò pè ẹ́ yẹn so ẹni tí wàá gbé wá náà Ọlọ́run lè mọ̀ àwọn kan dẹ̀ wà tí Ọlọ́run pè tán ti divert kúrò ní ojú ẹsẹ̀ tí Ọlọ́run pè
lóòótọ́ ni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run wọ́n wá dàbí Sọ́ọ̀lù bẹ́ẹ̀ ni so irú àwọn yẹn ń sìn tí wọ́n bá ti kúrò nípa tọ́lọ́run tàbí tí kò pè wọ́n rárá kò sẹ́ni tí wọ́n lè gbé wá church torí wọ́n ti máa believe pé nǹkan tá a fẹ́ ni kó wá fún wa àwọn yóò tún wá láìkí kán máa fò sókè wá fún wa ní fò sókè wá kọrin fún wa wá kọ fún wa ká jó. Meanwhile it is not about nǹkan tí ẹni yẹn ń bọ̀ wá kọ it is not about what we want to sing but what God want to hear. Kí lọ́lọ́run fẹ́ gbọ́ ká kọ kí ló fẹ́ gbọ́ tó bá dé program tó bá ti ṣe practice ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé wọ́n á ti ṣe rehearsal wọ́n máa débẹ̀ ó máa change torí àwọn kan náà fẹ́ ṣiṣẹ́ mọ́ ẹbí wọn ló máa ń gba ṣẹ́ṣẹ́ kúrò lọ́wọ́ wọn. So ṣé ẹni tó ń kọrin ayé kan ni wàá gbé wá tó ti mọ tó ti mọ ń kọrin yóò wá dé program kan kò wá ní kọ̀ọ̀kan tó máa ń láì kó kọ yẹn yóò kọ but ẹni ẹ̀mí ó lè dé program kó mọ̀ kọ nǹkan tẹ́ ti expect torí ohun ọ̀run ló fẹ́ gbà in tí ọ̀run dẹ̀ fẹ́ fi ṣẹ́ nínú ayé àwọn àyànfẹ́ tó wà ńbẹ̀ ló gbúdọ̀ kọ̀ọ̀kọ́ kan dẹ̀ wà blessed. Láìpẹ́ bóyá àná náà nàbẹ́jẹ́ta mo rí màmá wa kan Boma Innovations wọ́n sọ̀rọ̀ nípa Bàdà Agòkè Bájọwà wípé wọ́n wà ní programu kan pé ó dùn àwọn gan wípé orin tí wọ́n máa ń kọ yẹn Ọlọ́run kò dáa bí ènìyàn pé àwọn ti rò pé òun náà máa kọ pé wọ́n kàn mẹ́nu bàbá yìí gbà wọ́n kọ́ pé rárá wọ́n dẹ̀ kọ́ tẹ̀ wọ́n dẹ̀ yí sí worship pé ó dùn àwọn torí wípé ẹ̀mí ló ń darí tó ẹgbẹ́ náà wọ́n máa ń tì ní orin ẹ̀ náà máa kọ délẹ̀ torí wọ́n máa ń pè nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ ni but ẹ̀mí Olúwa sọ pé nǹkan báyìí ni kò ṣe ẹni tó ṣòro rí mú jù tó ṣòro darí jù láyé lẹ́yìn tí ẹ̀mí Olúwa bá ń darí ẹ ní mọ ibi tó gbà yọ sí yìí ẹ ní mọ tó máa ṣe nǹkan tó bá ń ṣe kò ní jẹ́ same thing ó máa wà dynamic kò ní jẹ́ ẹ̀kọ́ tẹ́ expect bẹ́ẹ̀ ni torí Ọlọ́run tá à ń sìn Ọlọ́run tó wà dynamic ni kò síbi tí ó lè gbà yọ kò sí kan tí ó lè gbà ṣiṣẹ́ ẹ lè rí nínú omi ẹ lè rí tó ń jó nínú ìgbẹ́ ẹ lè ó wà dynamic ó wà diversified so anybody tí ó bá mọ̀ pé ọmọ Ọlọ́run lòun ń ṣe tó dẹ̀ wà consecrated tó dẹ̀ ní ẹ̀mí mímọ́ òun gbé berúdurùdu so tó bá ti rí pé nǹkan tí mò ń ṣe kò bá ìfẹ́ Ọlọ́run mu definitely Ọlọ́run kan ló nígbè kò ṣe nìyẹn so many people ti ń follow trend wọ́n ń pè ní wọ́n ń pè ní ẹlòmíì gan ò lè pray mọ̀ nísì láti gba artist á kàn wò pé wọ́n ti ń pè ní jẹ́ kí n pè Ọlọ́run ò sínú kò lè ever sí nírú nǹkan bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń gba ìdarí ni ìtọ́ni láti receive artist ni ìgbà yẹn nìkan tẹ́ ń ṣe á fi wà blessed àwọn èèyàn máa wà blessed ó kàn ní waste time àwọn èèyàn lásán. cause ní ayé ìgbà yẹn ó tẹ̀ jẹ́ pé àti ìgbọ́njú dáadáa nígbà yẹn tí ìjọba fẹ́ pe olórin gbogbo ayé àwọn ìyàbọ̀ láàrin kankan in short mo ti witness kan rí nígbà tí mo ṣe kéré díẹ̀ tí mo ti gbọ́njú tí a fẹ́ ṣe program kan ní ṣọ́ọ̀ṣì wọ́n ní láti yan àwẹ̀ fún àwọn kan pé kí wọ́n lọ gbàdúrà lórí ẹni tí wọ́n ó gbé wá. Exactly torí pé nǹkan ẹ̀mí ni the spirit control the physical. But sir, I'm not sure we have those. Mi ṣọ̀pá nírú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ sí. Ó wà kò pọ̀. Ok, ó wà kò pọ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ti sọ pé ní òpin ayé ìfẹ́ àwọn èèyàn yóò di tútù nínú ohun so àwọn èèyàn ti lọlẹ̀ nínú sísìn Ọlọ́run àwọn èèyàn ò sin Ọlọ́run mọ́ àwọn péréte lókù tí wọ́n ń sin Ọlọ́run àwọn tẹ́rù pé wọ́n ń sin Ọlọ́run gan tá à ń rí báyìí ní physical nǹkan tó ń ṣe ní kọ̀rọ̀ burú yà mí ìṣeré sà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti allow ẹran ara over spirit wọ́n ti ń jẹ́ kí ẹran ara máa darí ṣé Paul apostolic ó ní ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ń ṣe àìlera fára ọ̀pọ̀lọpọ̀ lóyún ni wọ́n wà ní ipò yẹn báyìí so wọn ò allow kí ẹ̀mí mímọ́ darí mọ́ torí wọ́n mọ̀ pé nǹkan tẹ̀mí ó lè má lọ bó ṣe fẹ́ in fact tó bá yẹ pé tẹ̀mí lèyàn fi fẹ́ ṣe ó lè má rí crowd àbí ẹni tó ń chase crowd tó yẹ pé crowd náà fi ṣe competition pé 5,000 crowd mo ní nígbà tí mo ṣe kùsẹ́lì last year ta ló gbé ó gbé àwọn tí wọ́n ń trend lọ́wọ́ tó o bá gbé ẹni tó ń trend lọ́wọ́ táwọn èèyàn bá rí pósítà wọ́n máa lò wá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ṣùgbọ́n bá ń ṣe wáyẹn ni wọ́n ṣe lọlé. ẹ̀mí mímọ́. torí kò sí Ọlọ́run nínú
pàdé yẹn ṣùgbọ́n ìwọ tí intention ẹni artist yẹn bẹ́ẹ̀ ni ó lè pawó o torí ibi táwọn èèyàn Yorùbá ti pọ̀ tó bá ní kí wọ́n dáwó ó pawó normal ṣùgbọ́n it is not about money it is about salvation. ṣùgbọ́n tó bá jẹ́ ẹni ẹ̀mí tọ́lọ́ bá ní kó lọ gbé olórin tí ò ti di celebrity tó bá gbé sínú pósítà àwọn èèyàn tàlélẹ́ àti ìmọ̀ ṣùgbọ́n Ọlọ́run dá mọ̀ tó bá dé iye àwọn tí wọ́n bá wá yẹn náà ni wọ́n jẹ oore ọ̀fẹ́ yẹn ìwọ́dẹ̀ ń wérò motive oníkálùkù ló yàtọ̀ motive tá a fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ ni ò papọ̀ so motive tá a bá dẹ̀ ní náà ni ó gbé wa débi tá a ń lọ tí n bá rí i pé èmi kọ́ ni mò ń ṣiṣẹ́ fúnra mi ẹnìkan ni mò ń ṣiṣẹ́ fún màá ṣe ń tẹ́ni yẹn fẹ́ ni nǹkan tẹ́ni yẹn fẹ́ ni nǹkan tó ẹni tó bá ní kí n gbé wá ni màá gbé wá. exactly but ìwọ mọ̀ pé òun ṣiṣẹ́ láti chase crowd fúnra ẹni anything body ló lè gbé wá anything ló lè ṣe tí yóò question ẹ ṣùgbọ́n ká mọ̀ pé ẹnìkan là ń lọ jíyìn fún. ilé ayé yìí àwa ànájà ni so ẹnìkan ni a lọ jíyìn fún tó ń ṣe Ọlọ́run ẹlẹ́dàá wa so ohun kó tá a bá ṣe láyé ká máa rántí ọ̀run ká máa rántí pé a ṣì níbì kan tá a ń lọ alẹ́ nìkan tá a lọ deliver fún pé nítorí ẹ̀mú láyé ni mo lọ ṣe o àdẹ̀mọ̀gbà tí kú lè dé. torí kíní yẹn ó ti ń rú lọ́kàn mi gan ti pẹ́ to the extent that ṣe rí àwọn tó wá ń kọ ìkọkúkọ ní ṣọ́ọ̀ṣì àwọn tó jẹ́ pé empty barrel náà gbé wá fún program yìí àwọn gan-an celebrate jù. bẹ́ẹ̀ ni nǹkan tí èṣù pọ̀ sáyé nìyẹn bí ó pé ó tọ̀ àwọn tí ẹ̀ wá wọn ò gbà á nǹkan òtítọ́ àwọn èèyàn gbà á àwọn díẹ̀ ló máa gba òtítọ́ irọ́ láyé ń fẹ́. ibi tí irọ́ wà làwọn ayé máa ń pọ̀ sí jù. believe me sir so tán bá ti sáré dàrú àwọn ẹmọ youth náà ló pọ̀ jù láyé báyìí sìn so and youth ti wọnú ètò ti wọnú àwọn youth débi pé wọn ò rí iná rí ohun tọ̀run mọ́ wọn rí ohun tìjìnlẹ̀ mọ́ ní tí ayé ń fẹ́ wọ́n ní ọmọ táyé bí láyé ń pọ̀n so nǹkan tí ayé ń fẹ́ yẹn náà ni wọ́n ń ṣe so kò dẹ̀ ní èrè kankan so àwọn péréde díẹ̀ tí wọ́n bá ní oore ọ̀fẹ́ láti rìn nípa ti ẹ̀mí àwọn náà ni wọ́n ń rí òye tẹ̀mí inú ẹ̀ náà ni Ọlọ́run ti ń lo wọn láti mingu láti mí sí ayé láti bá ayé sọ̀rọ̀ torí ìgbà ìkẹyìn ti súnmọ́ ó ti súnmọ́ bẹ́ẹ̀ náà ni ó ti wà láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run náà they preach heresies àwọn ìránṣẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọ̀dọ̀ wọn ni wọ́n ń darí àwọn èèyàn sí meanwhile ẹni tó bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ó bá ti máa ń darí wọn sí ọ̀dọ̀ Jésù kò ní èrè kankan. ọ̀dọ̀ ara wọn ni wọ́n ń darí àwọn èèyàn sí. bẹ́ẹ̀ni they give people prophecy bad prophecies just for them to come to them láti wá mọ sábà wọn ẹni máa kú dádì wọ́n fi àwọn èèyàn hàn Jésù. wọn ò jẹ́ káwọn èèyàn rí Jésù. Jésù ló yẹ kán jẹ́ kán. àwọn ni wọ́n jẹ́ àwọn ni wọ́n fira wọn hàn. bẹ́ẹ̀ni lẹ́fì mọ̀ rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n sátọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn wòlíì ní sọ pé wòlíì ò sí o wòlíì wà lótọ́lótọ́ fọ́ wòlíì àkọ́kọ́ tó yẹ ká mọ̀ wò bí àwòkọ́ṣe ni Jésù Jesus is the great prophet so bó ṣe tiẹ̀ ló yẹ ká ṣe máa ṣe tiwa náà so ọ̀pọ̀lọpọ̀ náà ti tàwọn èèyàn jẹ́ preaching tí ò jẹ́ ní wọ́n ti fi gbá wọn kúrò nílé ọkọ ẹlẹ́mìíràn ó lè ní pé ọkọ ẹni ò jẹ́ kó ga o ṣé irú obìnrin tí wọ́n sọ bẹ́ẹ̀ fún kò ní kúrò nílé ọkọ. God bless you sir. Ìjẹ́ mo fẹ́ béèrè ìjẹ́ ó yẹ ní gospel tá a wà yìí ní ìlànà ìyìn rere tí a wà yìí ìjẹ́ ó dára kí gospel kó máa fi fear sínú èèyàn. ọ̀pọ̀ ìgbà ní ìran ó ti sọ ẹlòmíràn sínú ìgbèkùn ayérayé ló dẹ̀ ti fi fear kí ni Yorùbá fear náà ẹ̀rù sínú ayé ẹlòmíì tó ti jẹ́ kó ṣìṣe. bẹ́ẹ̀ni ó pọ̀ bẹ́ẹ̀ torí pé iṣẹ́ àwọn wòlíì ni bẹ́ẹ̀ni iṣẹ́ tí ò dẹ̀ dáa ni tẹ́ bá wo ministry Jesus Christ is the perfect example ẹni tó bá fẹ́ rí ilé ayé gbé anything tí Jésù bá ti ṣe mọ́ wùlẹ̀ ṣe we have Old Testament we have New Testament ọ̀pọ̀lọpọ̀ kan ló wà nínú Old Testament yẹn tó pé tá a bá practice kò lè gbé wa dọ́rùn. because àwọn ìran mo rí ikú òjijì sí yín ní next week mo rí pé mọ́tò tẹ̀ ń gùn yìí yóò ẹ fi l'accident ní. ẹni ẹ lè rí lóòótọ́ o. okay. ṣùgbọ́n ó bẹ́ẹ̀ bíbélì pé wisdom is profitable to direct
there is a way you will present it to that person. Even gan any ìran téèyàn bá rí tí ò bá ti sí solution kò kí ń ṣe ìran. When God provides a vision or a revelation, He will provide a solution. Ìran máa ń solution máa ń tẹ̀lé ìran ni. O kàn rí ìran kú sí yẹn, o sọ bí ó ṣe bọ́, o ń ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run tó fi ran wọn kò sọ bí ó ṣe bọ́ nú ẹ̀. Bó ṣe fi hàn ẹ́ náà ló ṣe wá gbé kalẹ̀ gbà pé ẹ kú o. Ó ní a kò fún wa ní ẹ̀mí ẹ̀rù bí kò ṣe ẹ̀mí ìsọdọmọ. God bless you sir. So ẹ̀mí ẹ̀rù yẹn ni àwọn wá ń create sínú àwọn èèyàn báyìí. So láti lè da tọwọ́ wọn lẹ̀ gan fún wọn gbà mí. Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ló mọ scam ni statics ni. So tẹ́ bá ti rí sí wọn báyìí wọ́n máa sáré tẹ̀lé wọn. So ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn tó bá wá ní ẹ̀kọ́ tí ò ní òye Ọlọ́run our force nínú trip yẹn. Meanwhile wọ́n ti rán sí mi mọ́mù mi níjọ́ kan wọ́n ní obìnrin wo ẹ̀jẹ̀ mo rí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù ni. So tó bá yẹ pé lómìnira àti mọ́tò kó ẹ̀jẹ̀ náà kí ni kí n ṣe. wọ́n pé kò dá Ọlọ́run mọ̀ ẹni tó bá dá Ọlọ́run mọ̀ àwọn pásítọ̀ ní tàn jẹ ìrìnàjò Ọlọ́run wọn kì í tan. Ó ní seek for knowledge and sell it not. Ó ní àwọn ènìyàn mi ń ṣègbè tó gbé wọn kò ní ìmọ̀ tí wọ́n níyẹn ni àwọn olè fi ń tàn wọ́n jẹ. Kò ní pé àwọn ènìyàn èṣù o àwọn ènìyàn mi àwọn tó jọmọ Ọlọ́run. So ó lè jọmọ Ọlọ́run kó ṣègbè. Ó possible. Ó ní àwọn ènìyàn mi ń ṣègbè. Tó o bá ti ní ìyẹn. Ó wà ní mọ̀ pé okay 95% of prophecy comes from imagination. 95% of prophecy comes from imagination. Orí èèyàn kan sìn ó wá láti ó lówó ó dìwà ó páàkì fẹ́ǹsì síta ó wá ṣe prayer. Ẹjọ́ ó dẹ̀ ti rí i pé ó páàkì síta ó wá ṣe prayer gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ṣé o lè sọ fún ẹni yẹn pé man of God ẹ padà lówó lọ́wọ́ mo rí pé ẹ kú ònà òṣì yìí mo rí iná bẹ́ẹ̀ ó ní sọ yẹn mọ́. Wàá wò pé kí ló lè gbé irú ẹni yìí wá sírú bí pẹ̀lú owó tó ní ó lè wò pé bóyá kò lọ mọ́. Àbí kò ń wọ́kọ́. Statics ni tó bá fi lè sọ̀rọ̀ débẹ̀ sir how do you know sir ó ti jẹ nìyẹn tán nìyẹn kó pè báyìí yóò mọ̀ down ni n tó pọ̀ ń ta nìyẹn. Ṣùgbọ́n lábẹ́ bó ti lè wù kó rí àwọn ìránṣẹ́ Ọlọ́run ògidì sí wà. Bẹ́ẹ̀ni sá. Ṣé pé wọn ò fi kankan kún bálẹ̀ ṣùgbọ́n wọn ò wọ́pọ̀ mọ́. So àti wá wọn ò popular. Wọn ò popular. Àwọn kan náà tí wọ́n wá popular o nínú wọn o nínú àwọn tí Ọlọ́run dá mọ̀ yẹn o. Ṣùgbọ́n láti lè dá wọn mọ̀ orí ẹ̀ ó pè fún ẹ̀mí ìdámọ̀ ìyàtọ̀ tá à ń pè ní discerning spirit tí everybody gbọ́dọ̀ ní. Tó o bá ti ní tó bá jọmọ Ọlọ́run wàá mọ̀ jìsọ́ fún ayé àìmọye prophecy báwa tó bá wà nípele ògo àwọn èèyàn ríran sí ẹ several ìran ni. God bless you wọ́n máa pè é sáà mo rí pé ẹ ṣọ́ra fáwọn èèyàn gan o wọ́n fẹ́ mí ń gùn mọ́ ẹ ni tó pé wọ́n ti rí pé o ti wà ní limelight o ti wà lókè ìran díẹ̀ gbogbo ìran kọ́ ló jẹ́ ní òun táìmù yẹn mọ́ èèyàn gbọ́dọ̀ kíyè sára then àwọn kan máa ń nífẹ̀ẹ́ sí kán ríran sáwọn wàhálà ló kó sínú aya rẹ o. àwọn tó máa ń nífẹ̀ẹ́ sí pé wọ́n kọ́ ní ìṣẹ̀lẹ̀ ìlú mi àlọ́ pray lọ́dọ̀ èèyàn níṣẹ́ rí nǹkan kan ni. Old Testament ni tó o bá ti rí wòlíì o lè ṣe ilé ayé ṣùgbọ́n New Testament Jésù ni ó gbére ẹ̀ wá pé o nílò wòlíì mọ́. even o lè bá sọ̀rọ̀ direct ni àbí tó o bá ní ẹ̀mí mímọ́ láti communicate pẹ̀lú ẹ̀. that's why o gbọ́dọ̀ gba Jésù kó o mọ nǹkan tó tọ́ sí nǹkan tí ò tọ́ so definitely wàá gbégbé ayé ìrọ̀rùn ìgbé ayé àlàáfíà anybody ò ní ọ̀pẹ́sẹ̀ pẹ̀lú fiction. bẹ́ẹ̀ni. ó sọ fún ẹ báyìí wọ́n gán rẹ̀ dànù ni. bẹ́ẹ̀ni. but ọ̀pọ̀lọpọ̀ ò ní capacity yẹn wọ́n ti jì sínú ọ̀fìn yẹn ó ní ẹ̀yin ò mọ òtítọ́ yóò sọ yín di òmìnira ọ̀pọ̀lọpọ̀ ò mọ òtítọ́ so wọ́n wà nínú ìgbèkùn ọ̀rọ̀ ìgbèkùn fiction burúkú wọ́n ní máa kú ní next month ó dẹ̀ lé mọ́ báwo tí wọ́n fi kọ́ ẹ pé ayọ̀ pé èmi ò ní kú lójijì àti gbọ́ pé kí ni bible fàṣẹ yẹn náà. àbí ìrántí. ọ̀pọ̀lọpọ̀ ò lè kanta ẹ pé èmi kì yóò kú bí kò ṣe yíyè kémi lè máa ròyìn iṣẹ́ ìyanu Ọlọ́run. So nígbà tí ìwọ́gun mọ̀ Ọlọ́run o jẹ bíbélì o dín kankan sínú so anything tó bá wá náà wàá mọ̀ gbà ní. So meanwhile gbogbo
ibi tó bá ti bá rẹ ibi tẹ́ bá ti jọ ń pàdé eléyìí tó bá dá wàá yọ sẹ́gbẹ̀ẹ́ eléyìí tó bá dá wàá bá lọ ọ̀pọ̀lọpọ̀ ni wàá pàdé nínú ìrìnàjò ayé yìí bẹ́ẹ̀ ni wàá pàdé olórí burúkú wàá pàdé olórí rere wàá pàdé àwọn tí wọ́n lógo wàá pàdé àwọn tó yẹ pé tó bá rí lẹ́ẹ̀kan wọ́n lè bá yí ẹ jẹ́ wàá pàdé betrayer wàá pàdé anybody so oore ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé àti ìmọ̀ nínú Kristi tó bá ní yóò máa help ẹ so ọ̀pọ̀lọpọ̀ náà máa ń jìn sínú nǹkan yẹn Ọlọ́run fi máa ń fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ torí àwọn náà nírú ìpè yẹn ṣùgbọ́n tó bá ní ọgbọ́n wàá jì síbẹ̀ kò ní jáde bẹ́ẹ̀ ni mo jìn sáwọn mo wọnú àwọn ìrìnàjò kan bí ìlàkọjá tí Ọlọ́run sọ fún mi pé òun ló mọ̀ fàyè gbà láti lè kọ́ ẹ̀kọ́ níbẹ̀ láti lè kọ́ ẹ̀kọ́ torí pé iṣẹ́ ìránṣẹ́ mi ó máa dé level kan tó jẹ́ pé àwọn èèyàn ní wàá mọ̀ wá láti máa kọ́rú ẹ̀kọ́ yẹn tí mi ò bá dẹ̀ ní experience yẹn láti kọ́ wọn àwọn ò ní oore ọ̀fẹ́ láti yọ kúrò tán bá jìn sí ṣùgbọ́n tí má ti tètè kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn kán tó jìn sí wọn ní jìn sí. torí ẹ̀ tíyẹn bá tó bá sáré fo challenges kan tó yẹ kó face tó bá face tó bá padà di ọ̀la ó máa fẹ́ tiẹ̀ onílé àndú ẹ̀ tẹ́lòmíì bá wá tó nírú ẹ̀ kò sí nǹkan tó fẹ́ sọ wá purọ́ fún. exactly so ìrìn àjò tí à ń rìn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ó gba ìdarí leading when you are led by the Spirit of God. mo sọ lẹ́ẹ̀kan ó ní Romans 14 those that were led by the Spirit of God are the sons of God. because tí gbogbo churches now at least tó ń bá lè gbìyànjú láti máa wà led before they call ministers. bẹ́ẹ̀ni. àwọn minister kan wá ṣe kí ni ìgbà tí wọ́n bá ti rí wọn tí wọ́n bá pè wọ́n mọ́ nítorí pé wọn ò ní ẹ̀mí Ọlọ́run wá padà sọ́dọ̀ Ọlọ́run. exactly. láti lọ tún bẹ̀rẹ̀. because exactly, most of wọn empty náà ń gbé kiri. I just want to go there. I want them to. I want them to know my voice. I want them to know how màá gbé wọn débẹ̀ wọ́n á jó fàyà. And do you know what, sir? It is when people see you outside. Nǹkan tó bá rí tó bá perform. It is based on what you do with your secret. God told me anything you do in the secret is the real you. Anything tó bá máa gbé síta in tó ti perform ní secret ni o. Okay, for instance, wọ́n pe artist méjì ìkan wà nínú ilé fún 7 days ó ń gbàdúrà ó ń gbàwẹ̀ 7 days yẹn nìkan ló tó lọ program ìkejì àti 7 days yẹn ló ti ń lọ back to back tendency wà fún ẹni tó wà nínú ilé yẹn fún 7 days yẹn kó minister powerfully torí ẹni tó ti ń lọ tó ti rẹ̀ ẹ́ láti 7 days tí ó ti sunlé láti 7 days tó bá débẹ̀ á ti wà exhausted. iṣẹ́ ọ̀tá fẹ́ lè repeat àwọn nǹkan tó ti ṣe gan ni. bẹ́ẹ̀ni then nowadays àwọn èèyàn the more our ministers the more they discharge is more than how they recharge. Gbogbo wa kàn fẹ́ minister ni a ò ní ibi tí a ti ń recharge ara wa padà. tẹ́ ti ń gbà wọlé bẹ́ẹ̀ni nǹkan tẹ́ wá ń tú jáde síta ó ti pọ̀ ju nǹkan tẹ́ ń gbà. so tẹ́ bá dẹ̀ wo fóònù tá à ń lò yìí tá a bá charge ẹ̀ bẹ́ẹ̀ni tá a bá wá ń lò tá à ń discharge ẹ̀ tó bá fi lè wọ 1% tí a ò charge ẹ̀ tó bá kú kó tó padà charge apẹ́. bẹ́ẹ̀ni so the more you are using your phone make sure you are charging it in tó fi lè pẹ́ nìyẹn tó dẹ̀ lè wà relevant. God bless you, sir. Yes. So then ọ̀pọ̀lọpọ̀ àwọn ministers yẹn ní Ọlọ́run ò lò mọ́ but ẹ̀bùn tó wà nínú wọn ṣì ń ṣiṣẹ́ fáànù tó bá ń yí lókè tẹ́ bá pa lára gan-an by the time tẹ́ bá pa yẹn kọ́ ló máa kú. ló máa stop yes. a máa yí lọ. a sì máa yí. yí lọ ẹ̀ ṣe làwọn míì ṣì ń lò the sin táwọn yẹn ṣì rò pé Ọlọ́run wà lẹ́yìn wọn. So by the time tí wọ́n bá stop àwọn àìsàn yìí pé kí ló ṣe mí wọ́n ti stop tipẹ́ wọ́n ti pa wọ́n lára switch tipẹ́ tí wọ́n mọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti pa wọ́n ní energy mọ́ láti lè ṣiṣẹ́ mọ́. But by the time tí wọ́n bá pa wọ́n yẹn tí wọ́n bá padà ríra wọn pé nǹkan ti ṣe mí tí wọ́n bá pray tí wọ́n padà tàn wọ́n padà wọn ò ní kú tí wọ́n fi pick padà fáwọn tẹ́ bá pa tó bá ti kú if you on it again kò ní stop tí wọ́n fi padà pick padà. yes yes. But tó bá fi lè kú pátápátá tó dúró tẹ́ bá fi lè start ẹ̀ yóò ṣe mọ ró padà ni. yes. Kó tó wá fast padà so ọ̀pọ̀lọpọ̀ ni a kì í search ara wa ó
ó ní wádìí mi kó sì rí tèmi tábà on daily basis ẹni tó bá ní ẹ̀mí Olúwa tí mi ti ṣe báyìí mo ní mo dé dúró ọ̀pọ̀lọpọ̀ kàn ń ṣe lọ gbàgbàgbàgbà ìrìn àjò gbàgbọ́ ò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ ó ní ẹgbẹ́ gbogbo ẹ̀ amára Ọlọ́run wọ̀ so a gbọ́dọ̀ ojoojúmọ́ láàmọ́ recharge ara wa pẹ̀lú àdúrà ọ̀rọ̀ Ọlọ́run ààwẹ̀ pẹ̀lú àdúrà ọ̀rọ̀ Ọlọ́run ààwẹ̀ so tá a bá ń ṣe ìrìn àjò wa máa tẹ́ Ọlọ́run lọ́rùn yóò pé Ọlọ́run yóò pé àwọn ènìyàn á tún pé àwa náà. Bẹ́ẹ̀ni ìrìn àjò ẹ̀mí le gan ẹgbẹ́ wọn ní pé òun ni tóró òun ni wàá fún ẹgbẹ́ láti gbà. ìrìnàjò mi ò ṣe àwọn nǹkan tá à ń rìn sí gbogbo TikTok live tá à ń jókòó tí. àní àwọn mi ò máa wà nínú worship wọn á máa sọ pé àwọn worship àwọn ni worship without you wọ́n ṣe selfie nìyẹn when they are praising God. ta lẹ́yìn ara yín lẹ́yìn ó ní àwọn tí ẹ̀mí ni Ọlọ́run àwọn tí ó ń sìn kò lè ṣaláì má sìn nínú ẹ̀mí àti nínú òtítọ́ ó wà nínú ẹ̀mí ó wá ń ṣe báyìí ó wá ń ṣe báyìí ó sìn Ọlọ́run. artist tó minister gan èmi àmà fojú kan sọ fún ṣe fídíò mi náà tí ma ti ń kọrin tó tí ma ti ń kọ favourite yẹn ẹ ṣe fídíò. tí àwọn tó ń pè ẹ́ tó máa ti gba standby camera tí wọ́n fídíò ẹ̀ is a good thing wọ́n ní kó máa post ẹ̀ ibi tó wà ẹ́ gan kò yẹ but wọ́n kọ́ wà ọmọ sáré bí iná pé. tó bá sì mọ̀ pé o sì wà nú ara tó bá sì ń gbé fóònù tó sì lajú tó sì ń ṣe àwọn kankan o sì wà nú ara o sọ̀rọ̀ ní o sì nú ẹ̀mí ẹni tó bá wà nú ẹ̀mí kò kí mọ anything mọ́ kò kí mọ anything láti sọ àti máa ń kọ́ wa pé ká máa dijú so that a wà distracted òun rí àwa pastor àti ẹ̀ ti rí many things a lọ mọ ṣe program a mọ̀ rí ìmí ilé ìkọ́ ọ̀yàn síta báyìí. bẹ́ẹ̀ni. so ìwọ tó ṣe pastor àná tí ò rí ẹ̀ ò dẹ kò dẹ̀ níṣe pẹ̀lú nǹkan tó ń rí tó o bá múra nǹkan tó ń rí yẹn máa jẹ́ kó o ṣe lórí stage torí èèyàn náà nìwọ náà. wọ́n wá distracted. bẹ́ẹ̀ni that's why tó ṣe gbọ́dọ̀ wà disciplined kó wà nú ẹ̀mí o lè díjú o lè máa wo bomi but máa wo àwọn ọmọ tó wà wájú ìwà ńlá ní sá. ṣe pé àwọn tó like àwọn tó fọ́ fún ẹ gan wà ní wọ́n wà wájú ẹ. wàhálà ńlá ní sá. wàhálà ńlá ní sá. chai so gbogbo olórin ẹ̀mí tó máa pè ẹ́ sí program o gbọ́dọ̀ ní assignment. bẹ́ẹ̀ni. tó fẹ́ lọ ṣe even gan kó ní ministration mẹ́ta lọ́jọ́ kan o gbọ́dọ̀ ní different assignment. ó gbọ́dọ̀ yàtọ̀ wàá bí Ọlọ́run kí ló fẹ́ ṣe ń bí o Ọlọ́run lè sọ ó lè tẹ́ pé torí ẹnìkan ló ṣe ń lọ bẹ̀. bẹ́ẹ̀ni tó máa ní pé kan kọrin ìgbàlà kan kò rẹ̀ kó ń bẹ̀ tó bá ti kọ́ ẹni yẹn máa gbọ́ adé repent but tó bá ti gbà látọ̀dọ̀ Ọlọ́run ó lè débẹ̀ kó lọ mọ́ ọkọ̀ tún gbà o ní iṣẹ́ kankan o dẹ̀ lérè tó fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ ni so any program tó bá ti fẹ́ lọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run o gbọ́dọ̀ inquire pẹ̀lú Ọlọ́run pé Olúwa kí ló fẹ́ ṣe nínú program yìí. tí o bá sọ fún ẹ kó tó débẹ̀ gan tó ṣe ń débẹ̀ o gbọ́dọ̀ máa connect pé what are the things you want me to do here. ẹlòmíì ò ní gba kankan tó bá ti gbẹnu lé máìkì báyìí ní tí wàá ṣe máa wá ni. ẹ má bínú èèyàn mi kan sọ nǹkan kan fún mi olórin ẹ̀mí ni wọ́n wọ́n ní ó yẹ kí àwọn olórin ẹ̀mí especially worshipper ó yẹ kí àwọn máa kọrin dé stage kan tó jẹ́ pé tí olórin ẹ̀mí bá ń kọrin lọ́wọ́ nínú program ó yẹ kí ẹni tí ó ń ṣàìsàn kó máa wòsàn ṣé lóòótọ́ ni. lóòótọ́ ni bóyá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ mọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ni wọ́n ń fọ̀ sí ẹ̀ láti jẹ́ kó rí bẹ́ẹ̀ kò dẹ́n ṣe nípa bẹ́ẹ̀ ìwà mímọ́ ló máa ń jẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ téèyàn bá ní ìwà mímọ́ pẹ̀lú anointing ó máa ń ṣẹlẹ̀ but ọ̀pọ̀lọpọ̀ ní lọ́jọ́ pé wọ́n ń kọrin wọ́n ń fi ẹnu wọn bo ọlá fún Ọlọ́run but ìwà wọn ìṣe wọn zero ni tẹ́ bá ṣàkíyèsí nínú bíbélì tẹ́ kó yé wa wípé nígbà tí ẹ̀mí búburú bá ti bà lé Sọ́ọ̀lù Dávìdì piano nìkan ní kàn máa tẹ̀ máa tẹ̀ dò pé Sọ́ọ̀lù á dẹ̀ máa wòsàn nínú àìsàn ẹ̀ so definitely mo sọ pé ó possible kó rí bẹ́ẹ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ó ti ṣẹlẹ̀ náà nínú ṣẹ́rànṣẹ́ tiwa náà rí tá a lọ mínísà tí àwọn èèyàn dẹ̀ ń gba healing ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ believe pé tó bá ti lọ mínísítà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tí wọn ò bá tí ì fọ́ chair tí wọn ti ṣe calabosh tí wọn ti dalẹ̀ ru kí wọ́n máa gbẹ́mìí ò ti ṣe ẹ̀ṣẹ̀ rárá o
ó yàtọ̀ tọ̀. ọ̀pọ̀lọpọ̀ ní prógámù wọn tí wọ́n mọ̀ sọ èdè tó yẹ pé ẹ̀mí òkùnkùn ló ń sọ èdè ńbẹ̀. ẹ̀mí òkùnkùn máa ń sọ èdè. bẹ́ẹ̀ ni sà. so tó o bá ti wá dá mọ̀ pé ẹ̀mí òkùnkùn máa ń speak in tongue. bẹ́ẹ̀ ni sà. ẹ̀mí èṣù inú yẹn máa ń sọ èdè. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbẹ́mí yẹn ẹ̀mí búburú inú wọn ni wọ́n ń sọ èdè kò ń ṣẹ̀mí Olúwa. tó bá ti wáyé pé wọ́n ti ń fọ́ọ̀kì àwọn ti ń sọ èdè wá mo ti mínísítà irọ́ o. àmọ́ program tí wàá kàn kọrin solemn music Ọlọ́run adé wọnú èèyàn ẹ̀mí máa wọnú mọ́ á lọ wò wọ́n sàn lẹ́yìn program wọn máa pè sá man of God sir when you were singing someone said that is it. But ẹlòmíì ti gbé mentality pé orin wo ni mo lè kọ táwọn èèyàn ti sọ ma gbẹ̀mí tó mọ fọ́ chia o. favourite tí mo lè kọ orin tó ń trend nsìn tí mo lè kọ. so but tẹ bá rí ẹni tó dúẹ̀ pẹ̀lú Ọlọ́run ẹni tó wà pẹ̀lú Ọlọ́run ẹni tó jẹ́ pé ó máa ń wà pẹ̀lú Ọlọ́run pẹ̀lú àwẹ̀ àtàdúrà àti kíka ọ̀rọ̀ Ọlọ́run tó bá mínísítà kò mínísítà lásán ẹ mọ̀ rí pé nǹkan ń ṣẹlẹ̀ ó máa mínísítà powerfully. ẹ tiẹ̀ ti sọ́nà ẹni most àwọn olórin sìn kò ń ṣe polówó pé wọ́n. rárá. so definitely àti jẹ àti mu ó máa kọ́kọ́ jẹ́ first priority wọn. yes sir. so àti jẹ àti mu yẹn tó ti wà níwájú yẹn kò ní jẹ́ kán ráyè láti lè súnmọ́ Ọlọ́run. sincerely kò ní jẹ́ kán ráyè. so wọn dẹ̀ ní èso yẹn náà nínú wọn ó ní nípa èso wọn la fi mọ̀ wọn. then ọ̀pọ̀lọpọ̀ wọn ní fruit of the spirit wọn ní èso ẹ̀mí ẹ̀bùn ẹ̀mí nìkan náà ní. nǹkan tí wọ́n á ṣe tí wọ́n á fi trend tí wọ́n á fi máa lọ bí program 5 lójúmọ́ tí wọ́n á fi máa gbowó ńlá tí wọ́n á fi máa gbowó lọ òun ló máa wà níwájú wọn. exactly. so tó bá mọ Ọlọ́run nítòótọ́ wà ní èso ẹ̀mí èso ẹ̀mí yẹn ní ìfẹ́ sùúrù nǹkan so òun ló máa sustain ẹ ẹ̀bùn tó ní ò lè gbé ẹbí kankan ẹ̀bùn anybody can have. Gift will just make you to stand before people. You will deliver. People will hear you. But grace will make you to stand out. There's difference between standing and standing out. Olùmọ̀ mo rí kọ kó má ní voice. But tó bá minister people must see pé nǹkan kan bó ṣe ń kọ nǹkan kan ṣẹlẹ̀. Wọ́n ní oníkẹ́ pé I feel it. But tó bá ní gift wà kàn minister wà kọrin. That's all. Ibẹ̀ náà ló parí sí. àìmọye programs tí ti lọ tẹ́ pé a dẹ̀ expect àwọn kan tó ń ṣẹlẹ̀ then tó bá lọ program tó bá minister tó bá rí miracle tó bá ṣẹlẹ̀ yóò fún wọn ní okun sí láti túmọ̀ súnmọ́ lọ́run sí pé God thank you I want to know you more so ó máa ń fún wa ní okun láti tún ṣe sí nínú Ọlọ́run but Ọlọ́run dùn gan láti sìn. Ọlọ́run dùn. ó dùn gan. ó dùn gan. òun kàn kì í ṣe gburugburu kò ń ṣe gburugburu táwa ṣe ń wà. no àwọn kan wà pé inú ariwo ló wà. ok ó wà nínú ìdákẹ́rọ́rọ́ ní ọ̀pọ̀ ìgbà. ọmọ mi ò tọ́ pé wọ́n rò bí tó náà bá bẹ́ẹ̀ sọ wípé gbọ́ ọmọ mi. no kò ṣe gbogbo ẹ̀ ní. Ọlọ́run lè whisper sí ẹ létí mọ́ kàn lè whisper sí ẹ létí ó ní mọ̀ pé òun gan ni. so tó o bá mọ iṣẹ́ rẹ̀ mo sọ lẹ́kàn pé ibi tó o bá mọ̀ dé ni ó jẹ́ fún ọ dé. The more you know God, the more you see him. tó o bá mọ̀ pé alágbára ni á fi hàn fún ọ bí alágbára. So God is everywhere. Wow, this is amazing. So let's talk about before we go, let's talk about your ministry and your business because you said you produce as well. Yes. So production yín ṣe àwọn yẹn lè wá láti wá ṣe orin lọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ni àwọn èèyàn ń wá nípa ọ̀rọ̀ Ọlọ́run àti produce for many people. Okay. So kò dẹ̀ déṣẹ́ ìrànṣẹ́ lọ́wọ́. So and ministry mi nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ Ọlọ́run ó base lórí láti gbé àwọn young ministers. Okay. Àwọn tí ó ti ní oore ọ̀fẹ́. Okay. Àwọn tán dẹ̀ tí Ọlọ́run pè bọ̀ tí wọ́n ti ní mọ ibi tó pè wọ́n sí. Tí wọ́n dẹ̀ tí ní oore ọ̀fẹ́ tàbí owó láti ṣiṣẹ́. Okay. So we work together. Okay. We see what they have. Wow. Èyí ó rí lára wọn. Bẹ́ẹ̀ni. Tó bá yẹ pé ọmọ Ọlọ́run ni wọ́n náà wá wípé ẹni ó ní pè lórí ẹ̀ but kò kàn tí ní oore ọ̀fẹ́ ni. Bẹ́ẹ̀ni. So and apart from that à ń ṣiṣẹ́ àwọn kan ti bí mi wípé ṣé mò ń rékọ́dù orin ayé mi ò ń ṣe orin ayé. Okay. mi ò ń ṣe. Mo ń ṣe tẹ́lẹ̀. Okay. But when the Holy Spirit tó restrict me. Okay. Mi ń ṣe mọ́. Because ibi tí mo ti ń ṣe náà lèmi náà ti ń kọ́. Bẹ́ẹ̀ni. So
gospel Okay. songs. Okay. Ṣé Ìbàdàn náà ní studio yín wà? Ìbàdàn ní studio mi wà. Ní side ibo? Ní side Adéṣọlá Ọlọ́runṣògo side. Okay. So, and about your ministry, if people wish to call you for their programs and for their concerts, maybe for the church, so máa fẹ́ kí ẹ bá wa sọ bóyá social media yín tí wọ́n ti lè reach out sí yín àbí bóyá phone number yín náà. Anyway, tí wọ́n ti ní ọ̀fẹ́ láti fẹ́ follow mi àbí láti fẹ́ invite mi sí ministration, so Idowu Openla ni mo ń jẹ́ lórí social media, Facebook, TikTok, Instagram, Idowu Openla. Okay, kó tó di pé a ó máa lọ, máa fẹ́ kẹ́ bá wa kọ ọ̀kan lára àwọn orin yín torí mo mọ̀ pé orin yín pọ̀ káwọn yẹn lè mọ̀. Ìkan lára àwọn orin tí mo ti ṣe sẹ́yìn ni Ọba tó pọ̀. Ọba tó pọ̀. Ọba tó pọ̀ ní àánú, ó pọ̀, ó fẹ̀ lóore, ó pọ̀. Ìkan náà wà, ìwọ ni Olúwa. Ìwọ ni Olúwa, kò sẹ́ni tó lè mọ̀ bó ṣe tó. Ayé mi yìn ọ́ lógo, Jésù Olúwa. So àwọn orin yẹn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń lò as worship song ní churches tó yẹ pé à ń open gun láìpẹ́ láti ṣe sí fídíò láti gbé jáde kí àwọn èèyàn lè jẹ àǹfààní ẹ̀ tọ́lọ́run bá fún wa ní oore ọ̀fẹ́ àti agbára ẹ̀. Ǹjẹ́ ṣé àwọn èèyàn bá fẹ́ listening sí àwọn orin ṣó wà lórí social media? Ó wà ní gbogbo all digital platforms. Wákàn tẹ Idowu Openla, so máa gbé àwọn orin tẹ́ ti ṣe wá. Okay, pẹ̀lú orí social media yín náà, just Idowu Openla máa direct wọn. Okay, so mi mọ̀ bóyá tí àwọn èèyàn bá nífẹ̀ẹ́ sí láti pè yín bóyá ẹ ní phone number tẹ́lẹ̀. Phone number wa za ibi tí àwọn èèyàn lè pè mí sí 081-1877-9044 081-1877-9044 àti WhatsApp àti call. Òun náà ni. Okay, ẹ ṣé gan. Mo dẹ̀ wò pé àwa tí a ti ń gbọ́ ètò yìí, tá ti ń wo ètò yìí látàárọ̀, a ti kọ́ ẹ̀kọ́ kan àbí méjì. Èmi ti kọ́ ẹ̀kọ́ kan. So ẹ ṣé gan tẹ́tí wò wá látàárọ̀. Títí di ìgbà mìíràn táwọn máa pàdé. I'm still remain your humble host Stephen Adekunle. Stay blessed.